أعوذ بالله من Al-Baydo Foundation Alfa gba Imam Baturi ní Ọlọ́run jà yín bẹ́ ilà al-abad inshallah bí bá tó máa yàtọ̀ yóò máa dá sí. Musa Balkis, you are highly welcome. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ستر الله مسبول علينا وعين الله ناصرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ والله خير حافظ وهو أرحم الراحمين. اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور وعلى آله حق قدره ومقدار العظيم. اللهم صل على سيدنا محمد نور البصر ونور السمع ونور اللمس ونور الطعم ونور السمع ونور الشمس والقمر النبي رحمة وعلى آله وصحابه صلاة مطلقة وكل إله ولك الأمد وارزقنا بغير حساب أدية منا إليك يا رسول الله. adúpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún kí àti ìgẹ́ Ọlọ́run bá mú bá ẹ̀mí aláyé lọ́run ó ń sẹ́ńlá nẹ́bùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Àlékún kí Ọlọ́run àlékún kí Ọlọ́run bá mú bẹ́mi àwọn sàhábì ànábì àwọn tí wọ́n bá ànábì ṣiṣẹ́ àwọn tí wọ́n bá ànábì ṣe wàhálà lórí kí Islam lè dáa kó lè dúró déédéé bí wọ́n ti lè òkun wọn pọ̀ tó ìkẹ́rẹ́ Ọlọ́run ọba pọ̀ jù wọn lọ ó gbà wà àlùfáà wa bá àti máa kà wọ́n bẹ́ẹ̀ látòrí àfa àgbà ń kọ̀rọ̀ ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run bá mú bá wọn. Bàbá wa gba lágége Mọ̀lánà Sheikh Adam Qiblatul ilmi wal ulama ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run bá mú bá wọn. Bàbá wa gba ní Mọ̀sìngbá ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run bá mú bá wọn. Bàbá wa gba ní Àgbàjì ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run bá mú bá wọn. Bàbá wa Gbàgdòmà ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run bá mú bá wọn. Wala la ilaha illallah. Gbogbo àwọn àlùfáà wa àwọn ibi tí ahọ́n ti wá dé tọkàn àwọn ibi tí ọkàn wá dé tí Ọlọ́run ò ní kí ahọ́n wọ́ rí bi dákọ̀ wọn Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá wa yọ́nú sí wọn. À ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò bí ẹ ti ń gbọ́ wa tẹ́ tí ń wò wá ní Nàìjíríà àtàwọn tó wà ní òkè òkun brọ́dà wa Amin Malo láti China ni làwọn tí ń wò wá brọ́dà wa Amin Malo láti China iná làwọn tí ń wò wá olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún yín lórí Ọlọ́run ní jẹ́ kankan bàjẹ́ wala la ilaha illallah wala Muhammadu Rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Brother wa Amin Ọlọ́run ní lé yín wálé níbi tẹ́ wà o ọlá tóbi Al-Qur'an lọ́dọ̀ àlékún orí Ọlọ́run jẹ́ ọmọ bá yín gbé ọlá tóbi Al-Qur'an lọ́dọ̀ alfa wa gba Sheikh Abubakar Bature àwọn náà ti wà ní online pẹ̀lú alájà wa Sara Fọláṣadé àwọn náà wà online pẹ̀lú wa Galajima Musa Saj àwọn náà wà online pẹ̀lú wa gbogbo ẹ̀yin tẹ́ ti wà online jọ ẹjá bẹ̀rẹ̀ sí ní like ká máa love ká dẹ̀ máa share program yìí lẹ́ẹ̀kan náà ẹjá bẹ̀rẹ̀ sí ní like ká love ká dẹ̀ máa share program yìí lẹ́ẹ̀kan náà wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh alájà wa Saratu Fọláṣadé ẹ káàbọ̀ sáàrin wa ilal amami insha Allah. Láàárọ̀ tèní ẹ̀rí nǹkan ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo fẹ́ kí a discuss láàárọ̀ yìí. A rí fídíò ọ̀kan nínú àwọn
Saliu ẹlẹ́nu gbọ́rọ̀ kí mo pè yìí Saliu ẹlẹ́nu gbọ́rọ̀ gbogbo ẹni tí máa ń jẹ́ Saliu ẹlákẹ́bẹ́ bínú torí Ọlọ́run a rí fídíò kan nínú àwọn tí wọ́n jẹ́ tí ń dúró tán dòndò pé ẹnu àwọn gbọ́rọ̀ a ti máa rí fídíò arákùnrin yìí ó ti pẹ́ àmọ́ èmi máa ń fojú fo ni pé pẹ̀lú kí ni reason tí máa fi ń fojú fo fídíò rẹ̀ tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò rẹ̀ tí ń ṣe òun ni wípé arákùnrin yìí ó jẹ́ ẹ̀dá kan tọ́lọ́run ọba ọ̀dá pé kí mo pè yìí ó jẹ́ ẹ̀dá kan wàlíkì sàlámù rahmatulahi Ọlátúnjí Sàrùmí Ọláìdé ẹ̀ka àbọ̀sà Ọlọ́run jàre pé ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run arákùnrin yìí jẹ́ ẹ̀dá kan tọ́lọ́run ọ̀dá pé láti bẹ̀rẹ̀ tí wàhálà before kó tó di pé wàhálà ọ̀rọ̀ lọ́sùn òsọ lọ́sùn ọ̀rọ̀ ó ṣe ta lọ́lọ́run bẹ̀rẹ̀ iná ni arákùnrin yìí ti máa ń sọ̀rọ̀ tí máa ń against Ìlọrin arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí láti gbà before kó tó di pọ̀rọ̀ ta lọ́lọ́run ṣẹlẹ̀ ní tí máa ń sọ̀rọ̀ tí máa ń against gbogbo tí ń jà fà lọ́rin tá a sì ń fura sí pé ìkìdí àwọn àfà lọ́rin ń bẹ lọ́kàn rẹ̀ kódà ó ti ṣe fídíò kan rí tèmi ti gbọ́ tó ní gbogbo àwọn ará lọ́rin wọ́n sì máa sọ pé àwọn àfà àwọn làwọn kọ́ ẹnìkan kéwú tẹ́ bá kọ́ gbogbo èèyàn kéwú kọ́ òun kéwú o mo fẹ́ ṣe fídíò lọ́jọ́ ní fún ọ̀rọ̀ tó sọ yẹn bọ̀ ọkàn ẹ̀mí tọlọ́run tó wá kó sí mi nínú ìwọ tó dá pé yìí ká wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ọ àwọn èèyàn máa sọ pé ṣe bí wọ́n rí i pé ẹ̀dá kan tí ò pé ni Yusuf Abdul Fatai wàlẹ́kùn salam ẹ ṣeun ganisa ẹlòmíì máa sọ pé ṣe bí wọ́n rí i pé ẹ̀dá kan tí ò pé lárákùnrin yìí kí ló dé tí wọ́n wá ń dá lóhùn ṣerú rẹ̀ lọ́yẹ kí wọ́n máa dá lóhùn ìyẹn la fi ń fojú fo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí máa ń sọ kódà ó ti sọ̀rọ̀ kan náà láàrin jó ní ìdí bú tó sọ̀rọ̀ sọ́ba lọ́rin ìyẹn arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti jó ní akáwọ́lẹ́rán báyìí wà láyà ń wù ọ ni o déédéé tí ó yẹ kó jẹ́ èsì rẹ déédéé tó yẹ kó jẹ́ èsì rẹ wà láyé ń bẹ lọ́wọ́ wa kódà kìí ṣe irú rẹ lọ́yẹ kó tún jáde sí ọ pẹ̀lú déédéé bó ti rí hùn aláwọn tó yẹ kí wọ́n jáde sí ọ tó yẹ kí wọ́n sọ gbárígbárún ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ sí ọ àmọ́ àfiọ́lẹ̀ nífìílẹ̀ pé bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ yìí àtún gbọ́dọ̀ mọ́ wá gbá ọ nígbàkúgbà pẹ̀lú bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ yìí bá a bá láàmọ́ gbá ọ nígbàkúgbà pẹ̀lú bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ yìí yóò mọ jẹ́ nǹkan tí ó mọ bà ọ́nú jẹ́ kí ló dé tó mójútó ń tó ló mójútó ìwọ ti arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí Bello Abdulrafi Zirulahi Al-Adabi ẹ káàbọ̀ sà arákùnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti fà àwọn táìmù kan wá rí tá a bá rántí dáadáa tí ń tó báyà bí ọdún bí tí ń tó báyà bí 5 years 7 years ago tárákùnrin yìí jáde wá tó ní ayé ọ̀parẹ́ àfáà tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí Ifakorede àfáà tí ń pera rẹ̀ ní Ifakorede òun ní ń bá sọ̀rọ̀ ó ti wá láwọn táìmù kan tó ní gbogbo ẹ̀yin èèyàn òun lálàá pé ayé fẹ́ parẹ́ òun lálàá pé omi fẹ́ payé rẹ̀ àbí bíná ló sì sọ pé fẹ́ payé rẹ̀ ni wàlẹ́kùn sàlámù rahmatullahi barakatuh Lukman Muhammad ẹ̀ka àbọ̀sà ó wá láwọn táìmù yẹn tó sọ pé ayé ọ̀parẹ́ o gbogbo ẹ̀yin àfáà kódà ó dáwọn èèyàn láwẹ̀ ìgbà tó sẹ́yìn lọ tó rí pé àwọn èèyàn jáde sí àwọn èèyàn dáhùn lóhùn ó tún padà wá bóyá bí oṣù méjì sígbà yẹn ó tún ní òun tún lálàá míì wípé àwọn àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ kíní kan wàhálà kan kò pé lájàkálẹ̀ àrùn ó ní àwọn wàhálà kan ṣẹlẹ̀ so ó wá dáwọn èèyàn ní pé òun ló ní káwọn èèyàn máa lọ lè bu iyọ̀ sómi táwọn èèyàn bá rántí èmi gánṣẹ́ yẹn rántí ọ̀rọ̀ oníṣẹ́ni arákùnrin tí ń pera rẹ̀ ní Ifakorede yìí òun ló ní káwọn èèyàn máa lọ lè bu iyọ̀ sómi tó ní ká máa gbé sófèrèfé èyí tí ń sọ nípa ọ̀rọ̀ bu iyọ̀ sómi yìí eléyìí ó ti fẹ́ tó bí i 7 years 10 years báyìí kí ló dé Ifakorede tó fọ̀rọ̀ rẹ̀ mọ́ níbi pé kọ́ ọmọ lálàárọ̀ tọ́lọ́ ńlá torá làárọ̀ lọ ńlá àwọn tí ń lá alágídí ń bẹ lóòótọ́ táwọn èèyàn máa ń lá àwọn tí sì máa ń lá alágídí káṣàfi ọlọ́run máa ń sí káṣfù fún wọn ni ọlọ́run máa ń ṣe kíni ọlọ́run máa ń sí káṣfù fún wọn ni ṣùgbọ́n èyí tí wọ́n tó ń pàpè mọ́ra rẹ̀ yìí irọ́ ló ń pa àwa mọ̀ pé irọ́ ló ń pa àfẹ́ já ọ ní àkànfi ọkàlẹ̀ kọ́ ọmọ jẹun lọ ni arákùnrin yìí ẹ̀rì pé mo lá ń dákẹ́ akàn ń wo ní ẹjọ́ ẹ máa bá like ẹ máa like ẹ máa love kẹ̀rẹ̀ máa share program yẹn ẹ dákun torí ọlọ́run mo fẹ́ kí mẹ́sẹ̀gì mi yọ kan la ẹ̀rì pé mẹ́sẹ̀gì náà mo pe mẹ́sẹ̀gì
to Alfa Ifakorede. Ó wá sọ̀rọ̀ kan lára lẹ́nujọ́ mẹ́ta yìí tí ò tí pẹ́ púpọ̀, kò tí ju bí ọjọ́ méjì mẹ́ta lọ. Mo rí fídíò náà látàná bọ̀ kò ṣe mí bí kí n bá sọ̀rọ̀. Kò dẹ̀ ṣe mí bí kí n dá lóhùn. Ẹni ó lójú méjèèjì gan ń ṣe fídíò àárí ti ẹ̀rọ. Ifakorede ẹni tó lójú méjèèjì tọ́lọ̀ ń bùn lójú méjèèjì. Ó ń ṣe fídíò ṣẹ́ àárí ti ẹ̀rọ. Ká tó wá ámbèlè tá ṣe ìwọ tọ́lọ́hun ò tó dá pé. Kí wá la fẹ́ dá lóhùn lára rẹ̀ in tí ń ṣe wá láàánú tẹ́lẹ̀ tí ò já bọ́ sọ̀rọ̀ nìyẹn. Ẹlòmí ọmọ wò pé àkọ̀yẹ́ kẹ́ dá lóhùn gbà tẹ́tí mọ̀ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé in tó jí reason tí mo fi padà wá jáde sí. Òun ni pé àwọn Yorùbá ọlọ́pọlọ pípé àwọn ni wọ́n sọ fún wa pé bẹ́ẹ̀ bá fi wèrè ilẹ̀ kí wèrè ó sòkú ìyá rẹ̀ bọ́ bá ti fẹ́ wèrè ó padà sun òkú ìyá rẹ̀ jẹ. Bàbá ní adákẹ́ ká máa wo Ifakorede ká máa wòran ká máa dá lóhùn. Àwọn èèyàn máa rí nírí pé àbí ọ̀rọ̀ tí Ifakorede ń sọ yìí àbọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ gidi ni. Rísì tá fi padà wò pé ó dá ká wá ṣe clarification lérí ọ̀rọ̀ tí ń sọ. Ifakorede ọ̀wá fi mọ káípọ́ bá fi mọ lérí àwa tá a jẹ́ àfà kékèké ni. Bá má jáde ká tiẹ̀ má sọ kankan. Nínú tí mo bí àwa tá a jẹ́ lọ́rin nú àwọn ọmọ Ìlọrin kódà àwọn olólùfẹ́ Ìlọrin nínú tí wọ́n mọ̀ wá mọ̀ ni pé àwa kì í fi ọba wa kì í fi ṣeré a kì í fi ráre a kì í fi tàfàlà. Kéèyàn ó fi ẹnu àtẹ́ kó fi ẹnu àbùkù kó fi kàn fà límì. My friend, more good doing. May the grace of God, amen ya Allah. Imam Abubakar Al-Falaki, Imam Al-Falaki, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Imam àgbà, Imam Jamiu ní kílókọ ní pèké. Ọlọ́run jàrí yín pé ọlá Nábì lọ́dọ̀ Ọlọ́run. Nínú tí a kọ̀, nínú tí ìlú yìí kọ̀. Nínú táwọ̀ faramọ́ nínú tí mo bí wá nú nínú tó lè fọwọ́ kàn wá lẹ́mìí òun ni kéèyàn jáde kó wá bú ọba wa kó bú ọba Ìlọrin kó bú Emir of Ìlọrin. Nínú tí mo bà wá nínú jẹ́ tí bà wá lọ́kàn jẹ́ òun ni kéèyàn jáde kó máa bú àwọn àfáà wa àwọn tí wọ́n jẹ́ heroes wa. Arákùnrin tó pera rẹ̀ ní Ifakorede yìí in tó jẹ́ ń padà jáde láti wá bá a sọ̀rọ̀ láti wá gbà nímọ̀ràn ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà online pẹ̀lú ẹ dákẹ́ bá share program yẹn lọ́fẹ̀ẹ́ like Al-Imam Abubakar Al-Falaki Imam àgbà ní pèké Ọlọ́run ní jó burú fún yín. Gbogbo nkálukú ẹ jẹ́ gbọ́n tọkùnrin Ifakorede yìí ẹ jẹ́ gbọ́n tó sọ. Kẹ́yìn náà wá wò pé sọ yẹ ká dá lóhùn àbí ó yẹ ká dá lóhùn. Bismillah ẹ má tẹ̀lé mi ká lọ. Òun ni o Ifakorede ni. Ṣẹ́gbọ́ ọkùnrin orí náà o ọkùnrin yóò rí náà o ọkùnrin yóò rí náà o ẹ ti rí báyìí. Ẹ̀rí bí orí ibú bá wọn dé lónìí àwọn àfáà. Wá dúó Ifakorede orí ibú ò bá wà ìwọ lọmọ ìrìn eré ibú tó ṣẹlẹ̀ sí ọ tó sì ṣẹlẹ̀ sáwọn ìran rẹ. Eré ibú ò ṣẹlẹ̀ sáwa nílùú yìí gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa nílọrin oríire ni. Inta ń sọnù ṣé bọ́ ọba kú bọ́lọ́wọ́n ọba bùn ọ lójú ṣé làákà ìrẹ́ tó fọ́ ni abirú yìí irú àwọn ìdáwò làwọn wọ̀nyí ó pera rẹ̀ láàfáà káyípa àwọn onífà lọ fẹ́ sọ̀pọ́ọ̀tì gẹ́gẹ́ bí ọkọ̀ tó ń jẹ́ lọ sọ̀pọ́ọ̀tì wọn jáde tán já mọ̀ páwọn onífà lọ fẹ́ sọ̀pọ́ọ̀tì káyípa àwọn aláwo tí wọ́n gbókọ̀ rẹ̀ jáde ń jọ súnà rẹ̀ káyípa àwọn lọ fẹ́ sọ̀pọ́ọ̀tì a mọ̀ pé àfòmọ́ ni ìjà àfáà àti ẹ̀ tẹ́lẹ̀ Ifakorede àfòmọ́ ni ìjà àfáà rẹ̀ èé sàfáà gidi ìwọ tó lẹ́nìkan kan ọ̀kan kéwú tó ní Ìlọrin èé sàfáà rẹ̀ in tó ti ẹ̀dàkẹ́ mẹ́bìnrin jẹmọ́ in tí mo kọ́kọ́ fẹ́ já ṣàtúnṣe lára Ifakorede yìí òun ni in tí mo fẹ́ kákọ́ ṣàtúnṣe lẹ́nu rẹ̀ ó pera rẹ̀ láàfáà ó sì ní Ìlọrin ọ̀kọ́ mi ń kéwú o Ọlátúnjí Zàrùmí Ọláìdé wọ́n ní ò ní sàgbákò ọlá Kùránì àlùfáà dáadáa yìí orí ibú lẹ́ni yẹn fẹ́ orí ibú ní Ifakorede fẹ́ ṣe Ifakorede ti dáhùn ọláfà ó ní gbogbo Ìlọrin ọ̀kọ́hun kéwú òun ò sì kéwú lọ́dọ̀ àfáà tó kéwú ńlọrin kọ́dà ẹnìkan kan ọ̀kọ́hun ní kéwú àwọn àlìjànú ló kọ́hun kéwú tòun nínú fídíò tó ti ṣe sẹ́yìn nínú àwọn fídíò tèmi fẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí tẹ́lẹ̀ náà nù àmọ́ gbogbo ọlọ́pọlọ pípé tó jẹ́ oníkéwú ìkéwú tí Ifakorede ń ké yìí sọ́jọ́ tí Kùránì kọ ẹ kọ́kọ́ já gbọ́ kéwú ẹnu rẹ̀ yìí ná
nta àkọ́kọ́ fẹ́ ṣàtúnṣe nínú ẹni lára Ifakorede àfà tó pera rẹ̀ ní Ṣéhù Ifakorede lára nta àkọ́kọ́ fẹ́ ṣàtúnṣe ní lára rẹ̀ òun ni kéwú rẹ̀ òun ni bó ti ń kéwú ìkékúké ló ń ké ẹjá gbọ́ kéwú tó ké ẹ máa gbọ́ o ẹ dákẹ́ máa ṣí ẹ prógámù lílímọ̀ lílímúlíkùlì yóò mọ̀ lílímọ̀ lílí ẹ dákun ṣé bọ́lọ̀ ti kọ́ sí ṣé má ti kọ́ sínú Al-Qur'an nínú lílímọ̀ lílímúlíkùlì yóò mọ̀ ó sì lóhun òun ò kéwú lọ́dà fáà lọ́rin kankan lílímọ̀ lílímúlíkùlì yóò mọ̀ ẹ dákẹ́ máa gbọ́ Ifakorede ṣé bọ́lọ̀ ti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà lórí iṣó pẹ̀lú ẹ dákẹ́ tó gbọ́lẹ̀ kan sí ṣé bọ́lọ̀ ti kọ́ síbẹ̀ lẹ́nu Imam Abubakiri ẹ̀yin làfà ọkọ̀ mọ́ ń kéwú Imam Abubakiri Al-Falaki lílímọ̀ lílímúlíkùlì yóò mọ̀ tọ́ ẹ dákun ìwọ tó rí náà ó yẹ kó o lọlé kéwú kó ṣe kíni ó yẹ kó o lọlé kéwú kí àwọn tí wọ́n rí náà tójú méjèèjì pé fún kí wọ́n kọ́ bó ni wọ́n ti ń para fi èyàn orí náà sọ pé kíyàn mọ̀mọ́ kéwú tá a bá lọ ilẹ̀ Haúsá àwa tẹ̀lé àwọn ṣéwù lọ àtẹ̀lé bàbá àgbàlagbàdé lọ bá Khalifatul Ula fáyì àtẹ̀lé wọn jáde lọ akiri ilẹ̀ Haúsá káàkiri àwa rí Sheikh Abdullahi Badende ọ̀kan nínú àwọn mùrídì Sheikh Ibrahim ni bàbá yẹn orí náà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá déwájú bàbá náà yóò gbé oríṣiríṣi tírà síwájú tí sì ń kọ́ àwọn ọmọ ní kéwú oríṣiríṣi tírà yóò sì máa sọ Lárúbáwá tẹ́pẹ́ ẹ̀rọ Ọlọ́run ọmọ bàyí pé àwọn bóòlẹ̀ nìyí ti mọ kéwú Ọlọ́run ọba ṣe Àkímù Ifakorede ìbò ti sí ọ̀yí èyí wọn sọ pé kí làákàyè ló tún dàrú lílímọ̀ lílímúlíkùlì yá ọmọ ó sì lóò kéwú ló dà fáà lọ́rin àwọn àfáà lọ́rin náà àwárù rẹ lọ́mọ kéwú Àkímù Ifakorede Ìlọrin ọ̀wárù rẹ lọ́mọ kéwú ẹgbọ́ àyà tí ń kéwú àyà tọkùnrin yìí ń ké ń bẹ́nu Suratul Ghafir ìbẹ̀rẹ̀ àyà náà ẹ máa tẹ̀lé mi ká lọ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ó ní yawma barisuna la yakhafa ala Allahi minhum shay'un limanili mulikuli yawma limanili mulikuli yawma limanili kese limanili mulikuli yawma lillahi alwa'idil qahhari aya tọkùnrin òun kénu àfáà tọ́lọ́hun ò kéwú lọ́dọ̀ Ọlọ́run ẹjọ́ bá ń ṣe program yìí torí Ọlọ́run kéwú lọ́dọ̀ Ọlọ́run ìgbàdọ̀ Ọlọ́run kankan kọjá ẹ̀yin àfáà lọ́run ẹ máa sọ pé ẹnìkan ẹbẹ̀ bá kọ́ ẹ̀yin àfáà lọ́run bẹ́ẹ̀ bá lẹ́nìkan ọ̀kan ẹnìkan bẹ́ẹ̀ nìkan bá kéwú lọ́dọ̀ yín àwọn bàbá ńlá kìíní kan ẹ̀sà kọ́ wọn kéwú àwa náà wá olódò lọ́mọ kéwú Ìlọrin ò sí kíni Ìlọrin ọ̀wẹ́ni tẹ́rì rẹ̀ kú bíi tiẹ̀ yìí àwa lọ́mọ kéwú àwa ẹni torí rẹ̀ kú bíi tiẹ̀ iṣẹ́ àwa lọ́mọ kéwú tó bá wá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ wá jẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí àfa Hakeem Akorede tó sọ sí àfa Alimi ẹjá wo ẹnu àtẹ́ tó fi kan Shehu Tajul Adabi ẹjá wo ẹnu àtẹ́ tó fi kan Shehu Tajul Mumini ẹjá wo ẹnu àtẹ́ tó fi kan gbogbo tí ń jẹ́ Ìlọrin àfa Hakeem Akorede wallahi summa billahi adim èmi ò wá láti wá fi ọ sí ẹ̀yẹ o mo kàn wá láti wá gbà ọ́ nímọ̀ràn ni alátọ̀ ńlá láti jọyọ̀ ọba fi ọ̀rọ̀ rẹ mọ́ ń bí àlá o ti fẹ́ gbé sàrá rẹ kọjá mọ́sálásí Hakeem Ifakorede o ti fẹ́ gbé sàrá rẹ kọjá mọ́sálásí nínú tí mo bí Ìlọrin nínú jù láti jọ́ tó ti ń sọ pọ̀ ńlá òun rí kinní kan àbọ̀jà àbọ̀fà ẹ máa gbọ́ mo fẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ ni o. Tọ́
Wa alaikum salam. Adéwùmí Àṣàbí ẹ káàbọ̀. Àgbèjọ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ìwọ lórí ibú bá tàwọn ọ̀rẹ́ rẹ̀. Wọ́n wá sọra wọn dẹrú aláìmọ̀kan. Àkímù ni o. Ifakorede. Ẹ dákun ṣe kí ní ìkílẹ̀ yìí jẹ́ mọ́sẹ́ ń gbọ́. Wọ́n rọrùn fọ́lọ́hun kó ní mímọ̀ ọ̀dà aláìmọ̀kan. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lóòótọ́. Wọ́n gbéra wọn sí ipò aláìmọ̀kan, wọ́n gbé ìmọ̀júlẹ̀, wọ́n wá ń ṣe fẹ́nu kí. Èyí táwọn kèfèrí Tijani Daud. Kó lọ mọ́sá ń kọ́ rẹ́. Èwo lọ́mọ Ọlọ́run nù wọn, èwo lọ́mọ Ìsìlámù. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Èwo lọ́mọ Ànábì Muhammad nù wọn. Ṣé ń gbọ́? Wọ́n wà ń kọ́rọ̀ báyìí. Àwọn tó yẹ wọ́n wá kọ́rọ̀ báyìí, ẹ̀yin kò gbèsè ayé yín lọ bá wọn. Ẹ̀yin wá dẹni tí ń wóúnjẹ fún àwọn kóòtù lónìí. Àwárí wọ́n bá pé àfà àti àfà wọ́n gbéra wọn lọ kóòtù. Àfà àti babaláwo. Alájà wa Adéwùmí Àṣàbí wọ́n ní clearly ẹ̀ ń gbọ́ dáadáa. Ẹ dákun mo rò pé àwọn èèyàn ń gbọ́ wọ́n ń gbọ́ dáadáa. Mo rò pé à ń gbọ́. Bí bàbá adéwájú Ọlọ́run bẹ́ẹ̀, ẹ̀sìn táwọn bàbá yín ṣe tí wọ́n lọ kò lè gbà yìí. Ẹ mọ̀ gbọ́. Ẹ dákun Assalamu alaikum ẹ jọ̀ọ́ mo wà live máa pè ń pa mo wà live program mo ń ṣe ẹ ṣeun gẹ́nìsà ẹ ṣe sà àfáwà Saheed láti Lagos State. Arákùnrin yìí ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ibi tí ẹ mọ̀ gbọ́rọ̀ o mo rò pé àwọn èèyàn ń tẹ̀lé wa náà. Àwọn bàbá yín ṣe wà á límì. Ẹ gbọ́ báyìí ẹ gbọ́. Àwọn bàbá yín kíní kan dá sàláàtì wọn ò lè dá yín wọn ò lè dá ẹsẹ̀ yín rù torí wọn ò rí nǹkan kan mọ́. Àwọn ti pajú dé ikú ti pajú wọn dé pẹ̀lú wọn bá tí wọ́n ṣe síwájú Ọlọ́run. Àwọn bàbá yín ṣe kàmáàlì ìlàwà bí ẹ bá bá déwájú Ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀sìn táwọn bàbá yín ṣe tí wọ́n lọ kò lè gbà yín lẹ̀ látẹ́sí wàásìrà tó ń wíṣìrà òrán. Àwọn bàbá yín ṣe wà á límì wọn ò ní rẹrù yín. Àwọn bàbá yín kíní kan dá sàláàtì wọn ò lè dá yín wọn ò lè dá ẹsẹ̀ yín rù torí wọn ò rí kankan mọ́. La ilaha illallah. Àwọn ti pajú dé ikú ti pajú wọn dé pẹ̀lú wọn bá tí wọ́n ṣe síwájú Ọlọ́run. Àwọn bàbá yín ṣe kàmáàlì ṣe tájìlì kíní kan tájìlì múmínú. La ilaha Ikú illallah. ti pajú wọn dé iṣẹ́ tí wọ́n ṣe lókun. Èyí táyìn náà ṣe iṣẹ́ bàtà àwọn ọmọ jẹ́ ní àbẹ́ẹ̀tù tí wọ́n ṣe. Ẹ bọ́jọ́ ọ̀la yín jẹ́. Bọ́ọ̀lá yín bá ti bàjẹ́ wàláhì àsìn. Ọjọ́ mẹ́jọ yín gan ò lè dá. Babaláwo ló gbéra wọn lọ kóòtù. Mo tó fẹ́ ká tó gbọ́lẹ̀ kan sí. Billahi ìlàwà bí ẹ bá bá déwájú Ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀sìn táwọn bàbá yín ṣe tí wọ́n lọ kò lè. Torí ẹlòmí ọkàn máa sọ. Àwọn bàbá yín ṣe wà á límì wọn ò ní rẹrù yín. Àwọn bàbá yín kíní kan dá sàláàtì wọn ò lè dá yín wọn ò lè dá ẹsẹ̀ yín rù torí wọn ò rí nǹkan kan mọ́. Àwọn ti pajú dé ikú ti pajú wọn dé pẹ̀lú wọn bá tí wọ́n ṣe síwájú Ọlọ́run. Àwọn bàbá yín ṣe kàmáàlì kíní kan tájìlì múmínú. Ikú ti pajú wọn dé iṣẹ́ tí wọ́n ṣe lókun. Èyí táyìn náà ṣe iṣẹ́ bàtà àwọn ọmọ jẹ́ ní àbẹ́ẹ̀tù tí wọ́n ṣe. Ẹ bọ́jọ́ ọ̀la yín jẹ́. Bọ́ọ̀lá yín. Ẹ dákẹ́ gbọ́rọ̀ ṣé gbogbo wa náà la gbọ́. Mo ti rí dánìkan kọ́mẹ́ǹtì pé kí n jẹ́ kí ó play ká jẹ́ kí kìíní yóò play tán kí n tó kọ́mẹ́ǹtì yẹn ló jẹ́ kí n dákẹ́ kọ́mẹ́ǹtì o. Gbogbo ẹni tí ó ń sọ pé irú àfáà yìí kò yẹ kẹ́ ẹ dá lóhùn, irú àfáà yìí kò yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀, kì í ṣe irú ẹ̀ ló yẹ kẹ́ ẹ dá lóhùn. Ẹni tí ò rí náà ẹni tí ò ṣe kíní kan kọ́dà nìkan ní ká má fẹ́ bu ara bu ìfẹ́ bu ara bu o. Ifakorede Hakimu gbogbo ẹnu mo fi sọ ò ní làákàyè ò sì ní ẹ̀kọ́. Ifakorede Hakimu ò ní làákàyè ò sì ní ẹ̀kọ́. Àwa lọ sọ pé àwọn bàbá yín ṣe wà límì, àwọn bàbá yín dá sàláàtì, àwọn bàbá yín ṣe kàmáàlì, àwọn bàbá yín ṣe wà dámọ̀. Káìpẹ́ lóòótọ́ gẹ́gẹ́ bó ti pera rẹ lẹ́ni Ọlọ́run, káìpẹ́ ni Ọlọ́run bá ní ọ lóòótọ́ bó ti ń sọ̀rọ̀ ya àwọn wàlíyì Ọlọ́run yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bó ti ń sọ̀rọ̀ iṣẹ́ Ifakorede káìpẹ́ lóòótọ́ bó ti pera rẹ lẹ́ni Ọlọ́run lóòótọ́ tó ń sọ pọ̀ ńlá orí páyé fẹ́ parẹ́ ọ̀nlá orí pé ọ̀run fẹ́ sọ̀kalẹ̀ sánmọ̀ fẹ́ sọ̀kalẹ̀ káìpẹ́ bó ti pera rẹ lóòótọ́ ni o wàláhì ẹsẹ̀ ni Ọlọ́run ẹni èṣù ni ọ́
gbogbo ẹni tó bá jẹ́ ẹni Ọlọ́run tòótọ́ kò ní máa dákún wàhálà yóò máa wá báwo ni wàhálà ó sì máa parí ni àwọn alájí àgbà tí wọ́n ń dákọ̀ ìjọ tí wàhálà ṣẹlẹ̀ ńlọrin láàrin Sàràkí àti Làwálì bàbá alájí àgbà ni wọ́n mọ̀ ṣe bí na àwọn náà mọ̀ ṣe àwọn ni wọ́n mọ̀ gbé bàbá náà mọ̀ pé bàbá Sàràkí ni wọ́n bá bàbá Sàràkí sọ̀rọ̀ bàbá alájí àgbà yìí àwọn ni wọ́n pe bàbá Sàràkí náà pe Làwálì ni wọ́n mọ̀ bá Làwálì sọ àwọn náà mọ̀ parí ìjà wọn àwọn táwa mọ̀ lẹ́ni Ọlọ́run nu àwọn bàbá Sheikh Adam ẹ wo ipa ribiribi tí wọ́n kó nínú ẹ̀sìn ẹ wo ipa ribiribi táwọn Sheikh Adam kó nínú ẹ̀sìn èyí tó agbọ́ tó popular nínú ẹ̀ ni ọkùnrin kan tó jẹ́ sọ́jà Babátúndé Ìdí Àgbọn tí wọ́n ló gbé mọ́tò wá fún Sheikh Adam wọ́n lárakùnrin ní Babátúndé Ìdí Àgbọn gbé mọ́tò wá sí fún Sheikh Adam wọ́n ní sáwọn àfáàlú ó ti fáwọn àfáàlú yín olóhùn èfún wọn Sheikh Adam ní eléyìí tó gbé wáyìí lọ lè gbé fún wọn fún Ìmámù Ìbàdàn fún lọ́kan Ìmámù Ọ̀yọ́ fún lọ́kan Ìmámù Ìlọrin fún lọ́kan Ìmámù Èkó fún lọ́kan Ìmámù Òṣogbo fún lọ́kan bí Sheikh Adam ṣe bó ṣe ní kó pín mọ́tò ń káàkiri kọ̀dẹ̀ kí ń ṣe pé Ifakorede wọ́n ní mọ́ pé lákìmù mọ́ kọ̀dẹ̀ kí ń ṣe pé Sheikh Adam fi ń wá ojú rí kèsí social media lọ́jọ́ náà Ifakorede kèsí social media lọ́jọ́ náà àwọn tí wọ́n fẹnu ẹ̀tẹ́ bá tó ń fẹnu ẹ̀tẹ́ wí àwọn tó ń fẹnu ẹ̀tẹ́ bá wí àwọn wọ̀nyí là wá mọ̀ lẹ́ni Ọlọ́run ìwọ náà fẹ́ create popularity fúnra rẹ ní èsẹni Ọlọ́run ó fẹ́ jẹ́ káyé mọ̀ pọ̀ ń bẹ ní èsẹni Ọlọ́run in tó jẹ lò Ifakorede in tó jẹ iná lọ ń wá èsẹni Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ dákẹ́ bá ń ṣe program yìí Ifakorede ó ti ṣe tẹ́ báyìí kí mo wí Ifakorede ó ti ṣe tẹ́ báyìí ìfẹ́ lu àyàwó ni kọ́mọ́dé àrígbà pé èèyàn ń fi èébú arábù ni Salaudeen Gafar Ọlárẹ̀wájú wà láì fẹ́ lu àyà yẹn ni torí pé ara àwọn ẹlòmíín náà tí wọ́n rí tí condition wọn wà bí Ifakorede yìí tó jẹ́ pé irú the same condition bí Ifakorede ti wà tọ́lọ́run ò fún lójú yìí bẹ́ẹ̀ náà lára àwọn wàlíyì Ọlọ́run ọba míì náà tí wọ́n rí bẹ́ẹ̀ ara àwọn wàlíyì Ọlọ́run ọba míì náà tí wọ́n rí bẹ́ẹ̀ ebi ẹnìkan mo dá kọ́lé Haúsá yẹn yóò gbé àwọn tẹ̀fsìrì síwájú báyìí yóò sì máa fi kọ́ àwọn èèyàn thousands of people ń bẹ wájú rẹ̀ tí ń kọ́ wọn kéwú kí ni wọ́n mọ̀ ìwọ tó fẹ́ tó sọ fọ́ tó lò kéwú lọ́dọ̀ àfà lọ́rin a ò sì kéwú lọ́dọ̀ ẹni tó kéwú lọ́rin àwọn màláìkà lọ́kọ́ ń kéwú àwọn màláìkà kọ́ yẹn ń kọ́ kúkọ́ Ifakorede Akimu Ifakorede àwọn màláìkà kọ́ yẹn ń kọ́ kúkọ́ límọ̀ lílímúlíkùlì yawma límọ̀ lílímúlíkùlì yawma ṣé kéwú nù gbogbo ẹni kéwú lọ́rin ò lè gbọ́ kí wọ́n pe kéwú tí ń pe kéwú yìí ntọ́ ẹ̀ka ọkọ̀ bọ̀ tírìtì nu gbogbo ẹni tó kéwú lọ́rin sẹ́ ò lè gbọ́ kí wọ́n máa kéwú tí ń kéwú kódà ọmọ ìpìtì dáyé kò lè kéwú tí ń kéwú yà Akimu Ifakorede ọmọ ìpìtì dáyé sẹ́ kò lè máa kéwú tí ń kéwú yìí ìwọ wá ń fẹnu àbùkù ó fi ń kan bàbá ó fi ń kan ṣé wàá límì àwọn bàbá yín ṣé wàá límì ó ń fẹnu àbùkù kan àfàsàlátì olórí burúkú mọ̀ ní Akimu káìpé lóòótọ́ bá ní wìláyà wèrè wo ló ní tó ń parọ́ tàwọn èèyàn jẹ́ ìwọ tó jẹ́ pé erí burúkú rọ́ ń bẹ ní ẹnu rẹ erí burúkú rọ́ ń bẹ lẹ́nu Akimu yìí láti ìjọ́ tó ti láyé ọ̀parẹ́ ayé wò lọ parẹ́ àtijọ́ tó ti sọ tákìmù Ifakorede yìí sọ pé ayé ọ̀parẹ́ o gbogbo èèyàn ayé ọ̀parẹ́ àwọn èèyàn rò pé èèyàn gidi ni ọ́ àwọn èèyàn rò pé èèyàn gidi ni ọ́ àìmọye àwọn tí wọ́n rí tí ó jẹ́ pé kọ̀ǹdé ẹ̀dá kẹ́mọ́ bá ń ṣe program yẹn ṣí ẹ̀rẹ́ lọ́fẹ̀ẹ́ láìkẹ́ àwọn èèyàn ṣe program yìí mọ́ ẹ máa ṣí ẹ̀rẹ́ mọ́ lọ́fẹ̀ẹ́ mọ́ láìkẹ́ àìmọye àwọn tó jẹ́ pé bírú condition rẹ ti rí bó o ṣe lójú yìí àìmọye àwọn wàlíyì Ọlọ́run bẹ́ẹ̀ nílọrin wáyà yín náà àìmọye àwọn wàlíyì Ọlọ́run bẹ́ẹ̀ nílọrin wáyà yín náà a rí nínú obìnrin tó jẹ́ pé wàlíyì Ọlọ́run ni wọ́n lójú bí wọn náà ti lójú yìí ni ṣùgbọ́n rí wọ́n pé ọpọlọ wọn ò dàrú wọ́n máa sọ Lárúbáwá lẹ́nu káì Ọlọ́run ṣàlékún dáadáa torí bàbá wa ṣe Nuru Hakim Nuru Fela bẹ́ẹ̀ ni bàbá wa ṣe Nuru Hakim bí bàbá ṣe Nuru Fela bá ń sọ Lárúbáwá Arabiya Fusya tó bá ń sọ lẹ́nu wallahi sọ billahi alazim ìwọ tó lọ ké gbogbo kéwú gan ọmọ wò wọ́n lẹ́nu ni èèyàn ní sì ń sọ Lárúbáwá lẹ́nu báyìí bẹ́ẹ̀ lára àwọn obìnrin bẹ́ẹ̀ tó já sí pé Ọlọ́run ò fún wọn lójú bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ò gba ojú tinú lọ́wọ́ wọn ojú ti támákọlù gan náà yìí ni ò sí Ọlọ́run ò gba tinú yẹn gangan ni wọ́n fi ń rí náà bàbá ṣe Nuru Fela
subhanallah o sì ní digbo bá dénú lé wọ́n ní maktaba tí wọ́n lọ́tọ̀ ṣé no vela bẹ́ẹ̀ ni bàbá ṣe no hakim wọ́n ní maktaba tí wọ́n lọ́tọ̀ wọ́n ní library tí wọ́n tó já sí pé eríṣiríṣi tírà ní bembe kódà èmi ti lọ sọ́dọ̀ wọn nígbà tí mo fẹ́ ṣe báṣù lọ́dún tá fẹ́ ṣe báṣù nle kéwú tí mo fẹ́ sọ̀rọ̀ nípa tasawufu l'Islami ọ̀dọ̀ bàbá ṣe no hakim masankore no fela bàbá ṣe no fela masankore ọ̀dọ̀ wọn lè mi lọ tí mo ti lọ lè gba tírà wọ́n sì ń júwe fún mi bí tí wọ́n jókòó sí pé ẹmú tírà báyìí fún ẹmú tírà báyìí fún ìwọ Kùránì lásán ló dàrú mọ́ lọ́wọ́ yìí àti jẹ́ àti mú lọ ń wá káàkiri Kùránì àti ké Kùránì àti wí Kùránì lásán iná ló dàrú mọ́ lọ́wọ́ yìí ìwọ tó rí Kùránì ké so lè rí tírà mi ké ìwọ wá ń fẹnu àtẹ́ ó ń fẹnu àbùkù ó fi ń kàfà sàláàtì àsọ lórí burúkú ni ọba yìí Ifakorede gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Ifakorede lọ lè jókòó jẹ́ o Ifakorede lọ lè jókòó jẹ́ o Ìlọrin ẹ ṣe ìlú téèyàn fẹnu àbùkù kan àwọn bàbá wọn àwa ló ń sọ fún pé àwọn bàbá yín ṣe wà límì àwọn bàbá yín ń dá sàláàtì àwọn bàbá yín kí tó ni àwọn bàbá yín ṣe òtájùlì kíní kan ṣe òtájùlì àdábì ṣe òtájùlì múmínì àwọn yẹn ni wọ́n ń pè ní ṣe òtájùlì kíní kan orí rẹ̀ ti burú Ifakorede Hakim orí rẹ̀ ti burú Ifakorede òṣì ló ń ṣe òṣì àtẹ̀hànà iná ló ń ṣe káàkiri bọ́ọ̀ bá rí kan ṣe kan mọ́ àìmọye àwọn tí ò lójú bíi ti ẹ̀yìn náà táwọn náà ń ṣiṣẹ́ dandan kọ́ ni kó wá sórí social media ẹ má sọ social media di tẹ́ẹ̀fì jẹun àìní kan ṣe àìní gbàṣẹ́ wá sọ ọ̀pọ̀lọpọ̀ dìdàkudà àwa ni wọ́n wá ń sọ fún pé ẹ wá lọ lé ó tún sọ̀rọ̀ yẹn síwájú ó ní ẹ wá lọ lè fi ọmọ ọlọ́mọ sátìmọ́lé ẹ̀yin wá rìn káàkiri kí ló dé tẹ́rí yín rò pé báyìí náà Ifakorede bọ̀dá Ifakorede má bínú àgbàlagbà sí ẹni Ayọ̀rìndé la Isiaka kìí ṣe gbogbo no sẹ́rí ọkùnrin yẹn ẹ má bínú jọmọ ń ka kọ́mẹ́ǹtì brọ́dà wa Ayọ̀rìndé Isiaka yìí ni wọ́n ní ó yẹ kára wọn máa gba àbùkù díẹ̀díẹ̀ arákùnrin tí ń fèsì fún Ifakorede iṣẹ́ ó ti ọlápẹ́ iṣẹ́ ń jọyìn wa ní ẹsẹ̀ jọyìn wa ní o ọlápẹ́ ẹsẹ̀ jọyìn wa ní o ẹ mọ̀ ń tẹ́sọ̀ sí mọ̀ nǹkan tẹ́ dá sí arákùnrin yìí ti ń ṣe fídíò tó lé ní 6 kódà ó ṣe ní episode 1 episode 2 episode 3 episode 4 episode 5 episode 6 lérí ọ̀rọ̀ lọ́rin adákẹ́ látìgbà tí ń ṣe episode rẹ̀ bọ̀ wá wallahi sọ̀rọ̀ reason tá fi padà wá tí mo fi padà mi fi padà wá jáde bàbá wa kan náà jáde lánàá tí wọ́n fún lésì tí wọ́n play kíní rẹ̀ tí wọ́n jẹ́ ká yọ ọmọ bò ló ti mọ̀ látijọ́ tí ń ṣe episode rẹ̀ bọ̀ wá tí ń bú lọ́rin àdá lóhun kọ̀dẹ̀ sí nǹkan kan tí ò já dá lóhùn ní tí ò já lè dá Ifakorede lóhùn ni wípé condition rẹ̀ là ń wò mọ́ la condition tí Ifakorede wà bọ́lọ̀ sí dá àwọn la fẹ́ jẹ́ ká yóò fi ṣe yẹ̀yẹ́ ní tí ò já dá lóhùn láti gbà tí ń sọ tí ń ṣe wọ́nàwọ́nà rẹ̀ nù ní tí ò já dá lóhùn láti gbà tí ń ṣe wọ́nàwọ́nà rẹ̀ nù àmọ́ gbà tó wá jáde tó tún wá ń bú àwọn àfáà tí ń bú àwọn tó jẹ́ hero tiwa tí ń fẹnu àbùkù kàn wọ́n pé àwọn àfáà yìí wọ́n ti ikú ti pajú wọn dé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ Ifakorede ikú ọ̀padà pojú tiẹ̀ náà dé ńjọ́ kan ìwọ tó ti láṣeyọrí tó ń sọ pé kú pojú àwọn kan dé àwọn àfáà tí wọ́n ti láṣeyọrí ọ̀n sọ pé kú pojú wọn dé ibi ṣé wà límì bá ṣẹ́ dé ìran rẹ̀ láti ìran rẹ̀ déran 50 wọn lè láṣeyọrí tó ṣé wà límì ní ìran rẹ̀ láti dọ́tí ìran rẹ̀ ti ń bẹ títí ó sì fi máa bẹ àṣeyọrí tàlájí àgbà ní ìran rẹ̀ kan tí ò ní rúre sí ìwọ tó jẹ́ pé ńjọ́ tí wọ́n fẹ́ kó mọ́ ńjọ́ tí wọ́n bí ọ tí wọ́n kó jáde Ifá ni wọ́n fi kó jáde ìwọ ló wá dé lónìí ló sọ̀rọ̀ rẹ̀ dàfà gidi tó bá tiẹ̀ fẹ́ fọ́ bá wa sọ̀rọ̀ Ifakorede àkọ́kọ́ mọ̀ tí mo fẹ́ gbà ọ́ òun ni pé tó bá fẹ́ máa pera rẹ̀ láàfà tó sì fẹ́ káwọn èèyàn máa pè ọ́ láàfà lọ́lẹ̀ yọ Ifá kúrò nínú oko rẹ̀. Wa alaikum salam Sheikh Isa Afikewu Ṣọlá ẹ káàbọ̀ tó ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fẹ́ gba Ifakorede ẹ̀dá kẹ́ máa bá ṣe àwọn èèyàn like wọn love mọ́ ẹ̀dá kẹ́ máa like kẹ́ máa love ẹ máa share program nítorí Ọlọ́run mo fẹ́ kó dọ́dọ̀ rẹ̀ Ifakorede mo fẹ́ kó dọ́dọ̀ rẹ̀
ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fẹ́ gbà ọ́ nínú ìmọ̀ràn márùn tí mo fẹ́ gbà Ifakorede ìmọ̀ràn márùn mo fẹ́ gbà ọ́ Ifakorede àmọ́ ìmọ̀ràn àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ gbà ọ́ ni pé tó o bá fẹ́ máa já àfáà tó sì fẹ́ káwọn èèyàn máa pè ọ́ láàfáà lọ lè yọ ifá kúrò nínú ọ̀rọ̀ rẹ lọ lè yọ ifá kúrò nínú ọkọ rẹ máa jẹ́ àkíìmù rẹ sangbọ́nà àkíìmù Ifakorede bọ́ ọ bá fẹ́ káwọn èèyàn máa kán mọ̀ ọ́ láàfáà kásì máa pè ọ́ láàfáà lọ lè yọ Ifakorede kúrò nínú ọkọ rẹ torí kìí so ọkọ gidi tí ordinary èèyàn bá ń jẹ́ Ifakorede tí èé sàfà bóyá káfíńtà ni tí wọ́n bí láti ìdílé Ifá bóyá oníṣẹ́ ìjọba ni tí wọ́n bí láti ìdílé Ifá bóyá oníṣòwò ni tí wọ́n bí láti ìdílé Ifá tó bá fi Ifakorede kún ọkọ rẹ̀ ẹnìkan kò ní challenge rẹ̀ àmọ́ àkíìmù Ifakorede ìwọ ló jẹ́ ká challenge rẹ̀ báyìí pẹ̀lú ọkọ pẹ̀lú pò pera rẹ̀ láàfà ó tún wá ń sọ fún wa pé kódà o kéwú ńlọrin ò sì kéwú lọ́dọ̀ ẹnìkan kan tó kéwú ńlọrin ó láwọn màláíkà lọ́kọ́ ń kéwú ẹ wo irọ́ ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fẹ́ gba Ifakorede nù àkíìmù Ifakorede lọ lè yọ ifá kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ number 2 nínú ìmọ̀ràn ni pé àkíìmù Ifakorede káyí pé ayọ̀rìndé ó dùn mí kọ́mẹ̀ntì yẹn dùn mí ni ọlápẹ́ ẹsẹ̀ join ni ọlápẹ́ ẹsẹ̀ join live yìí nìkan tó jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn mo ti ṣe àwọn àlàyé kan síwájú brother wa ayọ̀rìndé Isiaq ìfìkè nítorí ẹ̀nà ni mo ti ṣe àwọn àlàyé kan síwájú mo ti explain àwọn kìíní kan síwájú nípa ọ̀rọ̀ arákùnrin Ifakorede yìí mo ti sọ àwọn ọ̀rọ̀ síwájú pé òun náà ti ń ṣe fídíò ó ṣe fídíò tó ṣe fídíò dé episode 1 episode 2 ó wá ṣe dé episode 6 ìgbà tó rí pa àdáhùn lóhùn ló jẹ́ kó padà dákẹ́ ó wá padà wọ́n lọ lè wò pé kíni tóun lè fi touch wa Ifakorede wò pé kíni tóun lè fi touch mind wa tí ó dùn wá tí àwa náà fi react padà torí ẹ̀ ní fi ń bú àfà ló fi fẹnu àbùkù kàfà límì ọmọ ìpara wa ara wọn ò ní gbà kéèyàn fẹnu àbùkù kàfà límì Ifakorede mọ̀ para wọn ò ní gbà kéèyàn fẹnu àbùkù kàwọn alájí àgbà Ifakorede mọ̀ para wọn ò ní gbà kéèyàn fẹnu ẹnu àbùkù kan àwọn bàbá ṣe kà á dámọ̀ Ifakorede mọ̀ para wọn ò ní gbà akàn wọn ò ní gbà kéèyàn fẹnu àbùkù kàwọn àfàsàlátì gbogbo àwọn tí mo dákọ̀ yìí ní Ifakorede wá dákọ̀ lẹ́yìn ọ̀kan pé àwọn bàbá yín àwọn ní bá wípé àwọn bàbá yín ikú ti pojú wọn dé sẹ́ẹ̀rí pọ́rọ̀ ọ̀rọ̀ àbùkù nìyẹn àwọn ohun wò pé ọkùnrin yìí alábọ̀ ara ni àfẹ́ dá lóhùn ó wá wo ọ̀nà wo lòun lè gbà fi hot wa ní fi ń dákọ̀ gbogbo àwọn tí ń dákọ̀ yẹn làwọn náà fi wá òkú ọ̀dà bí káwọn náà jáde tán sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn brọ́dà wa ayọ̀ mídíà bí Isiaq nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Ifakorede àwọn bàbá tí wá sí nìyẹn nínú tí Ìlọrin yìí ká nínú tí Ìlọrin yìí fi bá yẹn ṣeré òun ni kó fi gbogbo àwọn tí mo dákọ̀ yìí kéèyàn mọ fẹnu àbùkù kan wọn àwọn bàbá wa gbà lágbàá ìdòmọ̀ bàbá àgbàlagbà jì kéèyàn mọ fẹnu àbùkù kan wọn wọ̀nyẹn bọ́ọ̀ bá ti wá fẹnu àbùkù kan wọn tá a wá dákẹ́ kí wá lókù tá a sọ pa ní. ìbéèrè mi sí gbogbo ayé nù gbogbo ẹni tí yóò sọ pé kí ló dé tẹ̀ ń dá lóhùn kò yẹ kẹ́ dá Ifakorede lóhùn kò yẹ kẹ́ dá lóhùn àníṣe béèyàn bá ti fẹnu àbùkù kan gbogbo àwọn tá a sọ yìí wàlẹ́kùn sàlám béèyàn bá ti fẹnu àbùkù kan gbogbo àwọn tá a sọ yìí sẹ́ ó fa àbùkù kan ṣé wàá límì ó fa àbùkù kàfà sàláàtì ó fẹnu àbùkù kan alájí àgbà ó fẹnu àbùkù kan ṣé kàdámọ̀ ó fẹnu àbùkù kan bàbá dòmọ̀ ó fẹnu àbùkù kàfà àkọ̀rọ̀ àti gbogbo àwọn tó dàbí wọn tá a wá dákẹ́ tá a wí nǹkan kan sí àwọn àwo la fẹ́ sọ pókù tá a ní mọ́ a ní nǹkan kan mọ́ àwọn tá a ní nìyẹn. kí mo wí àwọn tá a ní tá a mọ̀ sọ pé kódà nínú euro àmọ́ kò lè ọ̀rọ̀ rẹ̀ ò lè jọ mí lójú Akeem Ifakorede ní gbogbo olú yín mo sọ ọmọ sàn tí ń kókóńdó bá ìyá rẹ̀ ní Akeem yìí ní gbogbo olú yín mo sọ kódà irú dédé irú mi bí mo ti mọ̀ yóò sí lu yín ká tó wá sọ pé àwọn ńláńlá tá à ń sọ yìí níwò eléri burúkú yìí dédé irú mi bí mo ti jòkó yìí kò sí nínú ìran rẹ̀ ká tó wá sọ pé àwọn ńláńlá tó ń lọ lè fẹnu àbùkù kàn yìí ìwọ wá ń sọ pé àwọn bàbá yín ti pojú dé wọ́n ti pojú dé nígbà wo ni wọ́n náà ní padà lọ so àyè fi wọ́n ṣeré Ajabu Salam Yusuf gbogbo àwọn tí mo kà ya kì í fi wọ́n ṣeré àkì í fi wọ́n ṣeré torí ìwọ mìíràn tí wọ́n náà tún jáde tó tẹnu àbùkù kàn wọ́n Ìlọrin lè máa jà wá gbọ́ tuntun
alima jala ni ara wa ká wà fa lọ ni ó mọ bára wa fa ká mọ bára wa jà àmọ́ bí wàrà ta kan bá fẹ́ fẹnu àbùkù kan wọ́n tó fẹ́ wọlé sí wàhálà wallahi nígbà fún ẹ torí ta lomi owin na ṣe báyìí náà bá àwọn yòókù yín náà ń bú wọn àwọn yòókù yín náà ṣe kíní kan àwọn yòókù ẹni ó bá rí tó bú wọn nínú wa ara wa náà ni ó fún lésì ẹni ó bá rí tó bú Sheikh Adamu nínú wa ara wa náà ni ó fún lésì Ìlọrin wa náà ni ẹni ó bá rí tó bú bàbá wa Alhaji Àgbà radiyallahu ta'ala anhu tó orí tó bú Alhaji Àgbà nínú wa ẹni orí tí ó dá lóhùn ara wa náà ni ó lè já Dàbíyà ara wa ni ó lè já Mẹ́ríkàsí ara wa ni ó lè já Sùmùrà ara wa ni nílọrin àmọ́ ìwọ àtọ̀húnrìn wá ọmọ ẹlẹ́bọ ọmọ olóòsà ìwọ rán dandan kan tó pé Alákìmù Ìfakorede ọmọ wa gbẹnu àbùkù ọmọ gbé wá bíbá yìí wallahi nígbà fún ẹ àtẹwà sì jẹ́ àtẹwà àjẹ́ kò fà tẹ́tẹ́ dì Akímù Ìfakorede àtẹ ọ̀sẹ̀ àjò fà tẹ́tẹ́ dì àjẹ́ ká yọ mọ̀ pé ọ̀ ń ta ayé jẹ ni kò rí náà ò rí nǹkan kan ọlọ́run èé ṣe wà líyìí ọlọ́run kẹsẹsẹ understand mi nìyẹn Ayọ̀rìn dé ìsì ha kẹsẹsẹ understand ọlá torí tí ló tún jẹ́ kí n padà sẹ́yìn Ìfakorede wallahi àjẹ́ ká yọ mọ dédé bó ti mọ ìwọ ló do tó ọmọ nǹkan kan yìí màá lọ lè yọ àwọn fídíò rẹ wálé ẹ̀kọ̀kan ìmọ̀ lọ lè yọ àwọn fídíò rẹ wálé ẹ̀kọ̀kan tí ìmọ̀ play sáyé ọlọ́run bá fẹ́ rán yàn ń sẹ́ kèérán lòdò ń sẹ́ kèérán òpè ọlọ́run èérán òpè ń sẹ́ ìwọ ń ṣe ìdíáwù pé àfáàní ó ń ṣe ìdíáwù kódà ní Muhammad sallallahu ta'ala alaihi wasallam o ànábì lẹ́ni tọ́kọ̀ Jìbìrìlù ló àlámà ànábì ṣebí Jìbìrìlù ní sọ fún ànábì pé ikra bismi rabbika alladhi khalaqal insana min alaq ikra wa rabbukal akrama bá ànábì ti tóbi tóun Jìbìrìlù ló kọ́ ànábì Jìbìrìlù ní sọ fún ànábì pé ikra ìrẹ́ ànábì máa ké wa rabbukal akrama máa ké pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ̀ ọba alápẹ̀lẹ́ jùlọ ni ìwọ wá jáde oní ẹnìkankan kọ́nkéwú òkéwú lọ́dọ̀ ẹnìkankan òkéwú lọ́dọ̀ àfáà lọ́rin kankan kọ́dà àwọn màláìkà lọ kọ́nkéwú bíi ti Tani bíi ti Tani ó ń pa ń sọ àfáà lọ́rin kọ́nkéwú aláwa náà ní kọ́ olórí burúkú èèyàn kéwú bíi tiẹ̀ Ìfakorede lọ lè jòkó jẹ́ o tó o bá fẹ́ hàn tó o bá fẹ́ tí wọ́n náà bá fẹ́ popular kìí ṣe kó o bú àwọn àfáà lọ́rin nìkan ló fi popular o àwọn àlátọ̀ ńlá tó ń sọ pọ̀ ńlá láàárọ̀tọ̀ ńlá káàkiri yẹn lọ lè fi ọ̀rọ̀ rẹ mọ́ níbi àlátọ̀ ńlá o lọ lè fi ọ̀rọ̀ rẹ mọ́ níbi àlátọ̀ ńlá máa lálàá sáwọn tó ń lálàá sí àmọ́ kó o dé kó o sọ pé o fẹ́ máa fẹ́nu àbùkù káwọn ti wá wallahi nígbà fún ẹ o lè máa bú àwọn míì ká máa wù ẹran kódò lè máa sọ̀rọ̀ sáwọn míì ká máa wù ẹran dandan kọ́ ni kó dá sọ̀rọ̀ ta lọ́lọ́run náà àwọn àfáà gidi máa wá báwo ni settlement yóò ṣe débi nǹkan ni bí titi Akímù ṣe rí nu ìmọ̀ràn márùn-ún wa ni mo fẹ́ gbà ọ́ Akímù Ìfakorede gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ máa ń share program yẹn máa love ẹ like ẹ máa love ẹ máa like ẹ máa love ẹ máa like ẹ máa love ẹ máa like ẹ jọ̀ọ́ ẹ dákẹ́ máa love ẹ máa like ẹ dẹ̀ máa bá ń share rẹ̀ káàkiri àwọn èèyàn share ẹ dákẹ́ máa bá ń share program yìí tó tàná Muhammad mo fẹ́ kí fídíò yóò kàn la mo fẹ́ kọ́ dọ́dọ̀ rẹ̀ ìmọ̀ràn márùn mo fẹ́ gba Ìfakorede Akímù Ìfakorede ìmọ̀ràn márùn mo fẹ́ gbà àkọ́kọ́ ni pé lọ lè kéwú tó yanjú he made mistake he don't ask for history before he come out ó ti sọ̀tàn lọ́rin jóní náà ti ń sọ jákujàku ó ti sọ̀tàn lọ́rin tí ń sọ̀tàn lọ́rin pé ilẹ̀ lọ́rin ilẹ̀ Yorùbá ni ta lọ́rin ṣe dandan ní kọ́ bá dá sí ni àpíẹ̀ náà Akímù Ìfakorede àpíọ̀ àwọn tá a nílùú aníbìlú wa ti rí ní kí ni problem wọn bí ìyá rẹ wọn bí ìyá láyà rẹ ńlọrin wọn bí fọdí ìyá láyà bàbá rẹ ńlọrin kí n ti tiẹ̀ àwa ń sọ fún ọ pé ilẹ̀ Ìlọrin èsè lẹ́ẹ̀bí kèése lẹ́ Yorùbá fáàlìmì lónìí lọ́rin wọ́n fogun gbà ní problem ti tiẹ̀ nìyẹn nítorí bá rí òfin gbà ìwọ náà wọnú gbó lọ́kọ́ lọ fogun gbà kò wo bí ó ti rí tán bá wà lọ lé ààrẹ sírù rẹ nísìn wọ́n sọ pé kódà nítorí pé kò lójú nítorí pé Ọlọ́run ọ̀dá pé ni wọ́n fi ń yàn jẹ ẹ̀dákẹ́ wo ní ẹwù ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ nísìn wọ́n fẹnu àbùkù ká àwọn tó jẹ́ àwọn tó tóbi tiwa
ẹni tó dá pé gan wọ́n arrest ẹ nísìn wọ́n ní bẹ́ẹ̀ bí tó òun ló wà níbi tó wà nísìn ní ọ̀gbádùn ayé yìí ká tó wá sọ pé wọ ẹ wo nǹkan ọ̀rọ̀ àwọn èèyàn dé gan sáà mọ́ sí ẹ ìmọ̀ràn márùn-ún mo fẹ́ gbà ọ́ Ifakorede Hakimu torí Sàfà Ifakorede Hakimu Saheed Bọ́lájí Bello wọ́n ní kí n má fi Hakimu sínú ọkọ̀ rẹ̀ bọ́ ní tó kọ sórí Facebook táyà yẹn fi mọ́ nìyẹn ó tún wá pera rẹ̀ Sheikh Hakim Ifakorede ìwọ kọ́ ló sọ fún wa pé ṣé ìwùnyàn ẹ̀wọ̀ inú rẹ̀ kan tá à ń bí mi ni ìmọ̀ràn márùn mo fẹ́ gba Ifakorede Hakimu ìmọ̀ràn márùn mo fẹ́ gbà ọ́ ìmọ̀ràn àkọ́kọ́ òun ni pé Ifakorede Hakimu lọ lè wá kéwú tó yanjú lọ lè kéwú lọ́dọ̀ àwọn tí wọ́n mọ kéwú ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì òun ni wípé laysa kullu ma yu'rafu yuqalu wa laysa kullu ma yuqalu yu'rafu kése gbogbo téèyàn bá mọ̀ lèyàn fi sọ ó di méjì ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta ni pé Hakimu Ifakorede lọ lè tún ẹnu rẹ̀ ṣe ń bi ọ̀rọ̀ òdúró lẹ́nu rẹ̀ tànáfúrú lòrú fún ṣẹlẹ̀ sí ọ ọ̀rọ̀ ń gba kọ̀rẹ̀kẹ́ rẹ̀ jáde Hakimu Ifakorede dẹ̀dẹ̀ kọ́ ló kọ́ wá kíw lọ́dọ̀ wá sẹ́ dẹ̀dẹ̀ kọ́ àwọ̀ ọlọ́mọ kí àwọn èèyàn ẹ̀dàkẹ́ mo máa ṣí ẹ lọ ẹ máa lọ́fù ẹ máa láìkẹ́ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ gbà ìmọ̀ràn àkọ́kọ́ ni pé lọ lè wá kíw tó yanjú ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni pé làákàyè rẹ gbọ́dọ̀ sọ fún ọ kéèké ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn máa dá sí máa dá sí gbogbo ọ̀rọ̀ tọ́ọ̀ bá ti ń dá sí gbogbo ọ̀rọ̀ àbùkù ọmọ kàn ọ́ bọ́ọ̀ bá ti ń dá sí gbogbo ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí ẹ pẹ̀lú bọ́ọ̀lù ṣe ṣẹ̀dá rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ sí ọ bọ́ọ̀ bá ti ń sọ̀rọ̀ tọ́ọ̀ bá ti ń dá sí gbogbo ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ alápọ̀nlé rẹ̀ wọ́n padà dẹni àbùkù lọ́dọ̀ wọn di méjì ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta Hakimu Ifakorede lọ́lẹ̀ dúó ní déédé yìí lọ́lẹ̀ mọ̀ wàrà rẹ̀ má fi lọrin tayín lọ́lẹ̀ yọ ẹnu kúrò nínú ọ̀rọ̀ lọrin ànígbà fún ẹ máa jáde tán sí ẹni Hakimu Ifakorede àní ṣe kíni àní gbà fún ọ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹrin abẹ́lẹ̀kẹta ni ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ gbà ọ́ òun ni wípé gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fún yàn láyé gbogbo àwọn tí wọ́n máa ń ríran láyé gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ń ríran láyé tí wọ́n jẹ́ mùkáṣáfù àyè pàdé wọn lórí Facebook ó Ifakorede yọ ọ̀gbọ́n mi Hakimu Ifakorede gbogbo àwọn tí wọ́n jẹ́ mùkáṣáfù sẹ́ àní pàdé àwọn mùkáṣáfù lérí Facebook ìtumọ̀ tí mo gbà lé pẹ̀lú mùkáṣáfù àwọn tọ́lọ̀wọ̀n bá sí gàgá fún wọn tí wọ́n máa rí tí ó ṣẹlẹ̀ lọ́la inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghayza wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun ma satakisibu gada Hakimu Ifakorede kìí ṣe gbogbo ọ̀rọ̀ lè ṣe kíni lèyàn dá sí o àwọn tó jẹ́ mùkáṣáfù ò ní rí wọn kan máa dá sí wọ́n lè wà lórí Facebook kódà a lè rí nínú wọn tí wọ́n máa wò wá mùkáṣáfù ń bẹ nínú àfà ẹni tọ́lọ́wọ́n bá sí káṣàfí fún tọ́lọ́wọ́n bá sí ojú rẹ̀ mùkáṣáfù ń bẹ nínú paul wà nínú pásítọ̀ ó gbọ́ mi fá ẹni ọlọ́wọ́n bá yàtọ̀ sí pé ìyẹn lo kíni òmọ̀kọ́ mùkáṣáfù lè wà kọ́dọ̀ ó lè wà lọ́dínárì èèyàn kò ní jẹ́ àfà kò ní jẹ́ abaláwo kò ní jẹ́ pásítọ̀ ọlọ́wọ́n ó sì sí káṣàfí fún ẹni ọlọ́wọ́n bá sí ojú rẹ̀ ó ní rí kọ́ máa wá sí ẹran dandan bí wọ́n ti ń sí ẹran dandan lórí Facebook yìí Hakimu Ifakorede lọ́lẹ̀ tó kọ́ra rẹ̀ jẹ́ àwọn òsínú ẹni tó mọ̀ fi pa Ìlọrin òsínú ẹni níjọ́ tó ti ń sọ ààbọ̀ dá sí àwa la lè jáde tá a sọ pé ń tọ́ sọ irọ́ ni Ìlọrin ló lè ṣe kíni Ìlọrin ló lè jáde tí ó sọ pé n tí Ifakorede Hakimu yìí sọ yìí o tó ní kíní òun rí náà pé kíní kan o àwa lè jáde tá a sọ fún ọ pé ń tọ́ sọ yẹn irọ́ ni tí a sì sọ tí gbogbo ayé sì gbọ́ pé àsọ̀ ń parọ́ tayé jẹ ni ṣùgbọ́n àfi ó lè pé kó máa jẹun rẹ Hakimu Ifakorede ìmọ̀ràn ẹlẹ́ẹ̀karùn ni pé máa jẹun rẹ jẹ́jẹ́ o má dá sí tí ó kàn o mini husni islami limari tarku ma la yani min husni islami limari tarku ma la yani Ànábì sọ fún sallallahu ta'ala alaihi wasallam Ànábì sọ fún pé nta fi mọ̀ pé islam ó máa daniyan pé òun ni kó fin tí ó bá kan lẹ̀ tó bá ti lè ṣàtúnṣe lórí bó ni ta lọ́wọ́ ṣe kú lẹ́wọ̀n má tó dá sí má bá dákun mọ́ bí ti ẹ ti rí nu admit ta lọ́lọ́hun ó ja ẹ̀dá ke bá ṣe àwọn èèyàn ṣe program nítorí Ọlọ́hun ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ now ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ máa share àwọn èèyàn ẹ máa share rẹ ó dẹ̀ jẹ́ máa rí pé like and love ẹ máa jẹ́ máa rí pé like and love
share rẹ̀ sí bí èèyàn 20 kan kó fi dọ́dọ̀ ọkùnrin Hakeem Ifakorede yìí admin ta lọ́lọ́run jáde lánàá àbí ànánà lòun náà jáde ó lóun fẹ́ fún Shehu Labibu ní èsì ọ̀rọ̀ ó ní Shehu Labibu sọ pé ó ní Shehu Labibu ṣépèlé òun Shehu Labibu wọ́n ṣépèlé àwọn ọmọ òun ó ní Shehu Labibu ṣépèlé àwọn family àwọn èèyàn ẹ̀dá kẹ́mọ́ like ẹ̀mọ́ love ní ẹfẹ́ bẹ̀rẹ̀ ṣe ìjà gbé ẹ̀mọ́ like ẹ̀mọ́ love ẹ̀mọ́ like ẹ̀mọ́ love ẹ̀mọ́ like ẹ̀mọ́ love ẹ̀sìn mọ́ share rẹ̀ ẹ̀mọ́ like ní ìbá ti rí live ẹ̀wò tí ìbá ti rí kẹ́mọ́ like ok àwọn kọ̀ọ̀kan ti like wọ́n ti love wọ́n ti love ẹ̀mọ́ bá like ẹ̀mọ́ love ó ní Shehu Labibu jáde pé Shehu Labibu ń ṣe pé ọlá awed want to join ó ní Shehu Labibu jáde wọ́n ṣe pé lé wọ́n ṣe pé lé family òun Shehu Labibu ṣe pé lé wọ́n ṣe pé lé family rẹ̀ àgbọ́yé ọ̀rọ̀ ló ní admin ta lọ́lọ́run I've shared it 5 group different ọlọ́run níjó burú fún yín alájà wa Adéwùmí Àṣàbí yọ bí ọba máa yàtọ̀ yóò tó máa dá sí ó ní Shehu Labibu ṣe pé lé àwọn ọmọ òun wọ́n ṣe pé lé family òun wọ́n ṣe pé àwọn ọ̀ràn lọ́yà lọ ìwọ̀n challenge Shehu Labibu pé bá ṣe ṣe pé lákọ̀ọ́kọ́ kí ló dé tó máa jáde ká máa ṣe pé lẹ́lẹ́kejì pé àwọn ọ̀ràn lọ́yà lọ admin ta lọ́lọ́run àtijọ́ ní lèmi ti ń pè ọ́ sákíyèsí o àtijọ́ ní ni mo ti ń pè ọ́ sákíyèsí wọ́n ní bí arọ́ bá dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni ó ṣe kíni ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni ó dá sí admin ta lọ́lọ́run ọ̀ràn rẹ tó ń dá yìí ti ń pọ̀ jù àwáṣe o ẹ máa bọ̀ mo wà live ní ẹ máa bọ̀ mo wà live program ni admin ta lọ́lọ́run wá jáde ń bú wá ń ṣépè fún Shehu Labibu ń tó kàn nínú ọ̀rọ̀ rẹ kọ́ ló ń ṣe wọ́n fẹ́ àwọn èèyàn fẹ́ o àwọn èèyàn kọ̀ o ta lọ́lọ́run padà jáde kúrò láti mọ́lé ẹ má sì mí gbọ́ o afẹ́ o akọ̀ o ta lọ́lọ́run padà jáde láti mọ́lé àmọ́ tó bá jáde ń bi eléyìí kí ìmbolẹ̀ tó mọ̀ tó tún fẹ́ ìmbolẹ̀ tó mọ̀ tó tún kàn talẹ̀ tó mọ̀ tó tún fẹ́ gbé eri burúkú tí wà admin ta lọ́lọ́run tó ń ṣe eri burúkú ńláńlá ni eri burúkú ńláńlá ló ń ṣe ìwọ wà níbi tó ti ń gbádùn wà níbi tó ti ń jayé o sì ní nínú tó sọ nínú fídíò tó sọ nínú fídíò rẹ Ọlọ́run fẹ́ràn ta lọ́lọ́run gan wípé ọmọ ìlú kan náà níyín ọmọ state kan náà ní ọmọ kìnní kan náà níyín ó help ta lọ́lọ́run pẹ̀lú situation tó wà o láti jọ́ tí ta lọ́lọ́run ti wà níbi tó wà ǹjẹ́ ò dìde ó gbéra rẹ̀ dìde kúrò ní Germany tó wà torí Germany la gbọ́pọ̀ wà ọmọ dìde kúrò ní Germany tó wà kọlọ́mbọ̀ wà lọ́rin láti wá wo ta lọ́lọ́run ìwọ́n fi ta lọ́lọ́run pawó òun fi ń jáwó mọ̀ ni àtiwọ́ àtẹ̀gbọ́n ta lọ́lọ́run tó àwọn èèyàn share program yẹn love ẹ̀ like ẹ̀ mọ́ ẹ máa love ẹ máa share ẹ máa like ẹ máa love ẹ máa share ẹ máa like ẹ̀ àtiwọ́ ìwọ tó pera ẹ ládùúmẹ̀ ta lọ́lọ́run yìí àtẹ̀gbọ́n ta lọ́lọ́run kò sí ẹni tó ní làákàyè inú ẹ̀ méjèèjì àtiwọ́ admin ta lọ́lọ́run àti ẹ̀gbọ́n ta lọ́lọ́run ẹ̀yin méjèèjì kò sí ẹni tó ní làákàyè inú yín ó ṣeni láàánú fẹ́ni tó pera ẹ lẹ́gbọ́n ta lọ́lọ́run tó pera ẹ láàfà tí wọ́n tún wá ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu pé tó àlè fọ́ọ̀sì ẹ̀ ẹnìkan ò ní ọ fọ́ọ̀sì ta lọ́lọ́run náà ìwọ tó wá jáde mí ta lọ́lọ́run wá ń sọ̀rọ̀ wọ́n sọ pé Shehu Labibu rán lọ́ọ̀yà àwọn lọ́lọ́lẹ̀ ṣe kíni ọ̀dà tó bá ní Shehu Labibu rán lọ́ọ̀yà àwọn lọ́bẹ̀ ṣé wọ́n ní kí lọ́ọ̀yà ọlọ́lẹ̀ bẹ̀ ni mo bí ọ ní admin ta lọ́lọ́run ìbéèrè mi sí ọnu àníṣe ṣé tó bá sọ pé nígbà tó ní Shehu Labibu ní ọkọ̀ tí kọ́kọ́ sọ oní Shehu Labibu àti Shehu Alfulani lọ́bẹ̀ wọ́n lọ sókè kúra wọn lọ lè wo ta lọ́lọ́run wọ́n lọ lè preach fún pé kó sí Islam Shehu Labibu dẹ̀ jáde wọ́n jáde tán yẹnyẹn wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn ọ̀lọ́ wọ́n fi gbogbo nǹkan búra lérí ọ̀rọ̀ yẹn wípé àwọn ọ̀lọ́bẹ o tún wá rí yín o sọ̀rọ̀ yín tán nígbà tí yín lọ ẹ ṣeun jàre Isa àfikẹ́ ṣọlá wọn láwọn ti ṣe ẹ̀fẹ́ yẹn mẹ́wàá Ọlọ́run níjó burú fún yín ó tún wá sọ pé Shehu Labibu rán lọ́ọ̀yà lọ sí káwá assumption ni o assume ni o káwá assume pé Shehu Labibu wá rán lọ́ọ̀yà lọ lóòótọ́ sí lọ́ọ̀yà ajá àfáà àti ọmọ lọ́lẹ̀ preach fún ta lọ́lọ́run ibi tẹ́ nílà káìsí nìyẹn in tó yẹ kẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ mójútó kéèsì tí ń bẹ lọ́rùn ta lọ́lọ́run mọ̀ pọ̀kọjá rán dandan tẹ̀ ń ṣe yìí àmọ́ ọlá pẹ́yìn tí fi ń rówó ẹ̀ tí fi ń jáwó kò jí ẹ mọ̀ pé ọmọ arákùnrin yẹn ń rì ní rámbi tó wà tí n bá sọ pé ń rì ní rámbi tó wà kìí ṣe pé wọ́n nà ní nǹkan tí mo ń try láti sọ o
kéyìn ó tira rẹ̀ mọ́lé kọjá pé òun ló tilẹ̀kùn fúnra rẹ̀ òun ló tilẹ̀kùn fúnra èyàn tilẹ̀kùn lé rẹ̀ fúnra rẹ̀ sẹ́ èyàn tilẹ̀kùn lé ara rẹ̀ fúnra rẹ̀ sẹ́ ó wà ní kọ́kọ́rọ́ pamọ́ pé mo fẹ́ lu ọjọ́ méje nulẹ̀ mo fẹ́ ṣàdúà yóò mọ báwo yóò fìlì pé kíní yàn rọrùn kéyìn ó tira rẹ̀ mọ́lé kò rọrùn ká tó wá sọ pé wọ́n tìyàn mọ́bì kan wọ́n tìyàn máàrin àwọn téèyàn ò mọ̀ rí ibi títa lọ́lọ́run wà ń kọjọ ilé ṣe ẹ̀wọ̀n ń bẹ nùkan rí ìwọ wá jókòó kalẹ̀ adéwùmí àṣàbí wọ́n dé ọ̀rọ̀ àyíkúta lọ́lọ́run yìí ti ṣe ẹ̀gbọ́n rẹ̀ tí ẹ bá yẹ kó bá ṣe ẹ̀gbọ́n rẹ̀ nítòótọ́ irú ọ̀rọ̀ tẹ́gbọ́n rẹ̀ ń sọ yẹ kó máa sọ ìwọ wá jókòó sí London jókòó sí Germany ọ wá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn èèyàn ó ń jẹ́ kí inú ó tún máa bí àwọn èèyàn sí sórí bó ṣe gbé ìmọ̀ràn tí mo fẹ́ gbà ọ́ dàbí pé ò ní gbọ́ mọ̀ràn etí rẹ̀ sì ti di ìwọ tó pera ẹ̀ láti mẹ́ta lọ ẹ bá ń ṣí ẹ prógámù yìí yes now ọgbọ́ ìmọ̀ràn tí mo fẹ́ gbà ọ́ sọ ọmọ pé play ẹgbẹ́ fídíò ṣé Olabibu wá ń jò ní ìwọ náà ló gbé jáde ń jò ní tí ṣé Olabibu fi bínú pé kéèsì yìí sẹ́ àwọn òṣèré níṣẹ́ àwọn òfèrè jìntà lọ́lọ́ mọ́ mo gbà ọ́ nímọ̀ràn gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ gé fídíò dákẹ́ bá ń gé bí yo mo fẹ́ kẹ́ bá ń gé yà yín mo gba admin ta lọ́lọ́run nímọ̀ràn fídíò ibi tí ta lọ́lọ́run ti bú Ìmámù Ọ̀fà tó ní Ìmámù Ọ̀fà ọya kọ́ra rẹ bọ́ sí àyín fídíò ibi tí ta lọ́lọ́run ti bú Ìmámù Ọ̀fà ìwọ admin yìí dákun afẹ́ kó gbé síta afẹ́ kó tún play fáyé fídíò ibi tí ta lọ́lọ́run ti bú bàbá wa mufti àgbà fún gbogbo ilẹ̀ Ìlọrin àtàgbègbè rẹ̀ Fọláṣẹ́ Suleiman Faruk Al-Miskin Billah fídíò ibi tó ti pè wọ́n tó ní oníkìjìpá bọ́bí ibi tó ti pè wọ́n tó ń sọ pé ojú màálù 16 fídíò bẹ̀ ẹ dákun àtúnfẹ́ kó gbéyùn náà jáde fídíò bí títa lọ́lọ́run ti ṣe tó ti bú bàbá wa bẹ̀ Muyideen Bello afẹ́ kó gbéyùn náà jáde tó ń replay rẹ̀ afẹ́ kó resend ẹ̀ sáyé fídíò bí títa lọ́lọ́run ti bú Malam Yusuf Adépọ̀jù Akadipu fídíò bí tó ti bú wọn dáadáa tó ti bà wọn ló kọjẹ́ afẹ́ kó tó gbéyùn náà jáde káwá wò bóyá ẹjọ́ ta lọ́lọ́run yọmọ reduce ni àbí yọmọ increase so àwọn tí mo ti kà fún ọ yìí tó ti gbọ́ gbogbo àwọn tí mo kà fún ọ yìí ṣe lọ́lẹ̀ gbìyànjú àti máa post fídíò wọn padà gbogbo ibi títa lọ́lọ́run ti ṣe pé tó ti bú Ìmámù Ọ̀fà lọ́lẹ̀ gbé jáde ibi títa lọ́lọ́run ti bú bàbá wa oníkìjìpá bàbá mufti àgbà fúnlẹ̀ Ìlọrin àtàgbègbè rẹ̀ Ọlọ́run kó járí wọn pé ibi títa lọ́lọ́run ti bú wọn tó ti ń sọ pé ojú màálù 16 títí ń bà wọn ló kọjá tí ń pè wọn ló kọjá ẹsẹ tí wọn lọ́lẹ̀ bá gbé fídíò jáde padà á nídìí ayé fẹ́ wo fídíò padà ibi tí ta lọ́lọ́run ti ń bú bàbá Muyideen Ajani Bello ibi tí ń bú wọn a níbi fídíò ń padà dákùn bá play rẹ̀ bó ṣe play ti bàbá wa ṣé Olabibu ń jò ní tí wọ́n fi bínú afẹ́ kó play léyìn náà fún wa ṣe bí olóòní ní làákàyè ni àwọn tí ó rà làákàyè fún yín ń bẹ̀ ṣe bí ìdùnnú rẹ ni kí ta lọ́lọ́run ọmọ gbádùn ìwọ admin yìí ìdùnnú ìwọ tó ọjà admin ta lọ́lọ́run ìdùnnú rẹ ni kí ta lọ́lọ́run wà nú ẹ̀wọ̀n pẹ́ ìdùnnú rẹ ni kí ta lọ́lọ́run ọmọ gbádùn níbi tó wà ìdùnnú rẹ ni káwọn tó ní ta lọ́lọ́run ká máa fojú sunkún rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ó jẹ́ dùnnú rẹ torí rẹ̀ náà ló tó fi ń play àwọn old video tí ta lọ́lọ́run ti ṣe ti pẹ́ táwọn èèyàn rántí mọ́ ọ̀fẹ́ kọ́ máa wà ń bẹ̀ kọ́ máa pẹ́ ń bẹ̀ torí rẹ̀ náà ló fi ń play rẹ̀ ẹ máa play rẹ̀ lọ ó pè rẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀dá kẹ́ máa bá love ẹ̀ máa like àwọn yẹn kàn wo fídíò lásán ẹ̀ love program yẹn like ẹ̀ share rẹ̀ mọ́ Imam Ali Agnal Adadi Ọlọ́run jàre ń pẹ́sà gbogbo bí títa lọ́lọ́run ti bú àwọn àfáà ńlá àní ọmọ bá wọ admin yìí mọ́ bá replay rẹ̀ jáde ṣé bí wọ́n ló gbé ti ṣé Olabibu jáde ní onítàn fi bínú padà èyí tó lọ lè gbé mi náà jáde ẹ̀yin tẹ́ ẹ ti monetize ta lọ́lọ́run ẹ ti sọ́dowó sọ ọmọ títa lọ́lọ́run jẹ́ ibi tó wà mẹ́yẹn ó mọ̀ títa lọ́lọ́run ó tiẹ̀ wá ṣe ní láàánú fún èyí tó pera ẹ̀lẹ́gbọ̀n ta lọ́lọ́run ó sì pera rẹ̀ láàfáà àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n sì fi ń ṣe fídíò fún ọ wọ́n wá gbé ọ síwájú pé kó máa ṣe fídíò kó máa sọ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ṣe wàhálà kírù wọ́ tó já fọ́ máa sọ yíò jáde ọwá tó wá ń sọ pẹ̀lú àìláǹkà nínú ó tún wá ń sọ Sauti Musa Ọlọ́run jàre yín pẹ́ ó tún wá ń sọ pẹ̀lú àìláǹkà nínú àtàìlẹ́kọ̀ọ́nú wípé kọ́dà ń jò ní tọ́ wá sí lọrin ọwá sí lọrin ń jò ní ìlú òtọ́ lọ́ndì 4 kí ló dé tó dú láàrin àwa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ torí èyí tá Nábì júwe fáwa òun ni wípé alimusilimu akuli muslimi alimusilimu akuli muslimi
mùsùlùmí àti mùsùlùmí ni wọ́n jẹ́ ọmọ ìyá ara wọn kì í ṣe ẹlẹ́bọ ìwọ wá dúró là ìwọ tó jẹ́gbọ́n ta lọ́lọ́run ò dúró láàrin àwa mùsùlùmí àárín àwọn ẹlẹ́bọ àwọn àárín àwọn oníṣẹ̀ṣe lọ́lọ́ lè dúró definitely àwọn ọmọ wọn lọ support yẹ ò support Islam ó ń ṣe àlàálá lọ́sàn tó bá sì dòru ọmọ ṣe yàlàmọ́ ńlá ó ń pe la ilaha illallah lọ́sàn tó bá dòru ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ìwọ ẹ̀gbọ́n ta lọ́lọ́run yìí Mustafa ya Yusuf wọ́n la pè ní Ifakorede àti wọ́n dàmú ara wa ẹ̀fẹ́ sọ̀rọ̀ pa Ifakorede òun mo ti gbàgbé tí ẹ̀hún jáde ìwọ ẹ̀gbọ́n ta lọ́lọ́run yìí ó nífẹ̀ẹ́ àbúrò rẹ̀ ìkàsì ni ọ́ bí ta lọ́lọ́run bá tiẹ̀ wá sí ọ lẹ́sẹ̀ kan tí ta lọ́lọ́run bá sí ọ lẹ́sẹ̀ kan kìí ṣèṣin ló yẹ kó ọmọ ẹgbẹ̀sán lára rẹ̀ ẹ máa bá ń ṣí ẹ̀rẹ̀ ẹ máa láìkì ẹ máa ṣí ẹ̀rẹ̀ ẹ máa láìkì bí ta lọ́lọ́run bá sí ọ lẹ́sẹ̀ kan kìí ṣèṣin ló yẹ kó ọmọ ẹgbẹ̀sán lára rẹ̀ o ò ṣe ń tọ́ da fún o wàláì sọ́bì láìláṣẹ́ ò ṣe ń tọ́ ìwọ́ tó pẹ́ra ẹlẹ́gbẹ̀ta lọ́lọ́run tó pẹ́ra ẹláfà o ò ṣe ń tọ́ da fún o same of the same feather ni wọ́n àti èyí tó pẹ́ra ẹládùmíhun Alfa Abdul Gani ọláyíwọlá ẹ káàbọ̀ amina ya Allah amina ya Allah amina wọ́n ṣàdúrà fún mi púpọ̀ Ọlọ́run bá ń gbàdúrà tí yín náà tó bá rí bẹ́ẹ̀ gbogbo jàmá ẹ dákẹ́ bá ń share program yìí ẹ bá lọ́fẹ̀ẹ́ bá ẹ jẹ́ kó mo fẹ́ kó dé ọ̀dọ̀ admin ta lọ́lọ́run kó sì dé ọ̀dọ̀ Akimu Ifakorede yìí tó pé láfà ní máa rí ní máa lálàá wèrè sáwọn èèyàn mo fẹ́ kó dọ́dọ̀ tiẹ̀ náà ìwọ admin ta lọ́lọ́run eri burúkú tó ń ṣe yìí ó fi báyé ta lọ́lọ́run jẹ́ ni o ó fẹ́ báyé ta lọ́lọ́run jẹ́ ni o admin ta lọ́lọ́run wọ́n fẹ́ báyé ta lọ́lọ́run jẹ́ ni o admin ta lọ́lọ́run fẹ́ báyé ta lọ́lọ́run jẹ́ ẹ dákẹ́ bá pe admin yìí o ẹ bá sọ̀rọ̀ ó fẹ́ báyé ta lọ́lọ́run jẹ́ ni o torí pé tí ìbá ipò fẹ́ báyé ta lọ́lọ́run jẹ́ ìwà admin yìí gbogbo òsì tó ń ṣe yìí kìí sásìkò yìí ló yẹ kó ọmọ dáhùn lè kìí sásìkò yìí ló yẹ kó ọmọ sọ̀rọ̀ ṣé ìlú àbíbù ń fọlọ́run búra wọ́n fi gbogbo nǹkan búra wọ́n fọmọ wọn búra wọ́n fi gbogbo nǹkan búra pé ìntí ta lọ́lọ́run àkọ́kọ́ ẹni jẹ́ kọ́kọ́ sọ fún ọ àkọ́kọ́ ẹni tọ́kọ́ ta kó pé ẹ̀jẹ̀ ọmọ yìí wọ́n ti dààmú rẹ̀ wọ́n ti ṣe wọ́n ti dààmú rẹ̀ púpọ̀ ẹ̀dá kẹjá foríjì àkọ́kọ́ ẹni kọ́kọ́ pírìtì pé ká foríjì ta lọ́lọ́run wà láì ṣe ìlú àbíbù ìjọba kódà àwọn kan nínú àwọn àfáà lọrin sọ pé ṣé làwọn tí wọ́n mọ orí èyàn tí ṣé ìlú yìí jẹ́ àwọn tí wọ́n sì wá sáré padà níbi ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà báwọn ọmọ tó jẹ́ pé ọba àwọn náà ló kọjẹ́ ṣé ìlàbíbù wọ́n lè burú lójú tí ọ̀rọ̀ tó máa ń sọ lè gbóná àmọ́ wàláhì wọ́n ní flexible mind ẹ̀dá tí mo rí pẹ̀lú ṣé ìlàbíbù nìyẹn ṣé ìlàbíbù ṣe kí ni wọ́n ní flexible mind wọ́n ní ọkàn fúfúyẹ́ tó máa ti di pé wàhálà ti ń pọ̀ jù nísìnyí wọ́n padà ibi ṣé ìlàbíbù ni wọ́n padà ṣé ìlàbíbù ti wá padà láti jò ní ìwọ eléri burúkú ìtún wa lọ lè jí ọ̀rọ̀ mi jáde admin ta lọ́lọ́run ó ṣàánú ta lọ́lọ́run ọ̀tá ọlọ́run níwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ admin ta lọ́lọ́run ó ṣàánú ta lọ́lọ́run ọ̀tá ọlọ́run níwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ kò sí eré kankan bí wọ́n ti ta lọ́lọ́run mọ́lẹ̀ kí ni Islam fẹ́ gbà ń bẹ́ kò hádìí kún fálù Islam tó gbọ́ tuntun títí ta lọ́lọ́run mọ́lẹ̀ táwọn èèyàn ti ta lọ́lọ́run mọ́lẹ̀ hùn wàláì kò hádìí kún fálù Islam ọwọ́ akẹ́rì kẹba Islam akànfẹ́ kọ́ lọ lè lẹ́nu lẹ́sìn ń bẹ̀ ní bó lè yẹn ti máa ń sọ̀rọ̀ ìntàfẹ́ kó sẹ́nu sára tó dàrẹ́ ní ẹ̀káàbọ̀ ìntàfẹ́ kí ta lọ́lọ́run ó sẹ́nu ká ti ta lọ́lọ́run mọ́bí tó wà ń kí ta lọ́lọ́run ó lo 500 years síbẹ̀ kò tí ẹ lè kọ́lá kò lè lo 500 days síbẹ̀ kí ta lọ́lọ́run ó lo 100 days níbẹ̀ kò hádì fálù kankan kún Islam àmọ́ kájẹ́ kẹ́nu rẹ̀ ó rọ̀ ọ́ sára dàrẹ́ ní ẹ̀gbọ́ kájẹ́ kẹ́nu rẹ̀ ó ṣe kí ni kájẹ́ kẹ́nu rẹ̀ ó rọ̀ ọ́ kájẹ́ kọ́ mọ kí ni èèyàn dá sí kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn máa dá sí kìí ṣe gbogbo èèyàn lèyàn máa bú o lè máa bú àwọn ìlú yín o lè bú àwọn ará Ìbàdàn báwọn ará Ọ̀yọ́ báwọn ará Ìwó bára wọ́ o lè bú ará Òṣogbo bára Ẹdẹ bára bú ará Ògbómọ̀ṣọ́ àwọn yín ò lè máa wọ́ kọ́mẹ́sì ọ̀hún kankan àmọ́njọ́ ọba ti ta tó ta sí àgẹ̀rẹ̀ délẹ̀ yìí kọ́ tó bá ń gbọ́ kọ́ gbá wọ̀ lọ ló kọ́ ará Ìlọrin kò gbá kíni kò gbá wọ̀ lọ ló kọ́ ará Ìlọrin ẹ bá ń ṣí ẹ program yẹn love program ẹ love ẹ like mọ́ àní ẹ love ẹ like n tà ń sọ fún yín nù ẹ love ẹ like ẹ sì bá wa ṣí ẹ rẹ̀ kò gbá wọ̀ lọ wàlẹ́kùn salam Isiaka Adesina wàlẹ́kùn salam tó lára kàtó ẹ ṣeun kò gbá wọ̀ lọ ló kọ́ ará Ìlọrin o ẹ rí nísìn
èyí tó ọkùnrin tí mo dákọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan Ifakorede Hakimu bá ti bẹ́ẹ̀ mi ṣe jáde sí ẹlòmíì náà padà tún jáde tí wọ́n jọ ọmọ bó ti mọ ará lọrin nínú ta èéfi ṣeré ni kéèyàn fi ẹnu àbùkù kan ọba wa kéèyàn fi ẹnu àbùkù kan fáìlímì ó rí pípọn ojú wa ìntọ́pọ́n bí ojú wa ó rí kéèyàn fẹnu àbùkù kan Sheikh Adam nígbà kéèyàn fẹnu àbùkù kan Lájí Àgbà nígbà kéèyàn fẹnu àbùkù kan Alágbàdì nígbà bó bá fẹ́ ṣe papambari rẹ̀ ló lè fẹnu àbùkù kan Abágbàdomọ̀ wàláyà nígbà fún ọ àwọn tó wá jẹ́ hero tiwa tó wọ́n jẹ́ gíga nínú ìlú wa ìwọ Hakimu náà dandan yìí ó sì dùn mí pẹ̀lú bọ́lọ̀ ti sí ọ bí ẹ bá káyipẹ́ nìkan tó dá pé tán yẹn ni ìròkó lè rìn gan bóyá wáyé káyipẹ́ nìkan tó dá pé tán yẹn ni àbá máa bá ṣe tírìtì ọ̀rọ̀ rẹ̀ Hakimu bọ́ọ̀lọ́ ti sí ọ yẹ lómi ọmọ rí yẹn rí pé akérètẹ̀ wa ń fi ṣe ẹ̀yẹ wọ́n fi àwọn ọ̀yẹ́ ká máa fi ṣe ẹ̀yẹ o wọ́n sì wá gbọ́ o òun lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní fi àwọn bàbá wa ṣe ẹ̀yẹ ó láwọn bàbá yẹn ti di wọ́n kúkú ti kú dànù wọ́n ti dijú ikú ti pojú wọn dé ìbéèrè mi Hakimu ni pé ikú ò pojú àwọn bàbá ńlá tiẹ̀ dé Ifakorede Hakimu àwọn bàbá ńlá tiẹ̀ ikú ìwọ́n tó tiẹ̀ bó ló ṣe yín náà rí pé ikú pojú wọn dé àbí pojú wọn dé sáwọn bàbá ńlá tiẹ̀ sì yà nígbà tí wọ́n kú tán sí wọ́n yajú lẹ̀ ni ọ̀dẹ̀ aláìláńkà ni ẹ jẹ́ bá ẹ̀dá kẹba ń ṣe prógámù yìí ẹlòmí lè máa sọ pé bá ara yín náà ní kọ́kọ́ ń bú wọn mo ti sọ fún ọ lẹ́ẹ̀kan ara wa nílọrin ó lè bú sí Adámọ̀ ara wa náà ni ó fún lésì padà ni ó jẹ́ kó mọ bó ti mọ ara wa tó bá bú Alájí Àgbà ara wa tó jẹ́ lọrin náà ni ó dá lóhùn padà ara wa tó bá bú bàbá Alágbàjì ara wa náà ni ó dá ṣùgbọ́n wọ̀ kan tó bá lọ wá láti ta ajáde tán tí a jẹ́ kó mọ bó ti mọ Hakimu Ifakorede máa lọ lè wà níbi tó ti ń aláwèrè tó lọ́n lákàkí èyí òun ló pè rẹ o subhana malam yalam qadara geruhu wala yablu gulu wasifuna sifata ọjọ́ Monday kọ́tù wà lọ́jọ́ Monday inshallah kolon koda ko so wájú ìgbà náà lọ kí ta lọ́lọ́run bó ti wà níbi tó wà mo sọ lẹ́ẹ̀kan kò á di nǹkan kan kó value àti ẹ̀fẹ́ fò tí ẹ̀ jádùnú kankan fún wa ìdùnnú wo ni wọ́n mẹ́mi gbọ́n kí wọ́n ti ta lọ́lọ́run mọ́lé kò sí dùnnú kankan bẹ́ẹ̀ àwọn kan ní sọ pé àwọn mùsùlùmí wọ́n fẹ́ kí ta lọ́lọ́run ó di mùsùlùmí ni wèrè ni ó ní tí ta lọ́lọ́run bá di tí ó convert sí Islam tó lóhun òsì Islam alájọ́ lóhun òsì Islam sí Islam wá ń dínkù sí ni ọdá tó gbọ́ tuntun láàárọ̀ yìí ní ń wo fídíò kan bàbá wa gbà ń fàgbà Sheikh Sadala Alifa Sheikh Manbahul radiyallahu ta'ala anhu Alifa bá Sheikh Manbahul ń fàgbà wọ́n sì tún wẹ ẹnìkan wọ́n wẹ ìyá kan sí wọ́n wẹ sí Islam láàárọ̀ yìí Alifa bá ń fàgbà wọ́n wẹ ìyá kan sí Islam láàárọ̀ yìí níbi kò tí ju bí akẹ́tì tó ìmọ̀ntì báyìí tí bàbá wa Mudiru Haruna Rashid Mudiru Markaz Haruna Rashid wọ́n sì ẹnìkan sì lọ lè àtọ̀sùn lè yíò tẹ̀ ti wá ó sì lọ lè ọ wá látèkó ọmọ Ọ̀ṣun ni Èkó ni wọ́n ń gbé ní tí ń ṣiṣẹ́ ọ wá ní owó òun fẹ́ convert sí Islam àwọn ni kí ló dé tó wọ́n á mú lọ́dọ̀ àwọn kan lẹ́kọ̀ọ́ Ọlọ́run ọ̀fẹ́ pé Ìlọrin gẹ́gẹ́ Ìlọrin tí wọ́n máa ń sọ pé ìlú ẹ̀sìn ni ibẹ̀ ló ti wò ń kó wá gba Islam wọ́n wá mú lọ Markaz Haruna Rashid ó ti gba Islam arákùnrin kan náà lánàá yìí di sẹ́mu àná lánàá yìí náà lẹ́ arákùnrin kan náà tún gba Islam so talọ́lọ́wọ̀n bá lóhun òsì Islam mọ́ kí wá ní nǹkan tó wá rán wa kò bùkún oore Islam tó bá lóhun òsì Islam kò dí oore Islam kù yọ̀dá fún yín Kúnlé Azeez wọ́n ní even one Mr. Philip converted to Islam at Ojaba Mosque yesterday chief imam ẹ̀rí kan lọ́jọ́ ọba lánàá àná Friday one Mr. Philip kan wọ́n àbí Philip ni Philips wọ́n lọ wá sí jímọ̀ ọba lọrin ní jímọ̀ lọrin lọ́dọ̀ bàbá wa ìmámù àgbà ó wá convert sí Islam lánàá òde yìí náà ni so owó táwa ni ta lọ́lọ́run tá máa sọ pé dandan ni ta lọ́lọ́run gbọ́dọ̀ ọgbọ́jọ́ dà fún ìjàre Kúnlé Azeez ẹ̀yìn ẹsẹun wọ́n sì béèrè pé ọkọ̀ olọ́fẹ́ máa jẹ́ ó ní Ibrahim ló wọ́n máa jẹ́ what do you mean ta lọ́lọ́run bá sí Islam ṣé ó wá dí ọlá Islam kù ni bí ta lọ́lọ́run bá lóhun òsè Islam mọ́ kódà ẹ̀gbọ́n rẹ̀ ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó lókè tó gbé fìlà wèrè sérí bí wọn náà bá sọ pé òsè Islam mọ́ lónìí wallahi kò dọ́lá Islam kù mọ ya àwọn ọmọ tí ṣe Ibrahim ń wẹ̀ lọ tí wọ́n wẹ̀ sí Islam gbogbo ojoojúmọ́ ṣe Ibrahim yẹn sì ní káwọn ní Senegal ìmáàmù mọ́ ìsísẹ́ mọ yẹn tí wẹ̀ sí Islam lójúmọ́ nílùú òyìnbó níbi táwọn òyìnbó ti mọ tí wọ́n ṣe yàtọ̀ sẹ́yìn rán dandan eléyìí wo ibi àlọ́ jìnà kọjá rán dandan yìí o
kẹ́nìkan má sọ pé wọ́n fẹ́ force ta lọ́lọ́run ẹnì kankan kódà bí ta lọ́lọ́run bá tó lóun fẹ́ sí Islam lónìí èmi advice àwọn èèyàn kan sọ pé ká má gbà láàyè àfẹ́ bí ta lọ́lọ́run bá lóun fẹ́ wẹ̀ sí Islam lónìí àfẹ́ torí pé ẹ ti fẹ́nu bà á jẹ́ kalẹ̀ we don't need Ọ̀tọ̀lọ́run in Islam in our religion ẹ ṣe jàre Usama Abdulmajid Muhammad ẹpẹ́kẹ́ tó dé kí ló ṣẹlẹ̀ afáwà Usama Abdulmajid àwa ni ẹ̀sà Kúnlé Abdulaziz ẹ ṣeun gan ni Ọlọ́run bá dúpẹ́ fún yín so ta lọ́lọ́run bá join Islam kí o ní ìtumọ̀ kankan ta lọ́mọ̀ kọ́ join Islam àbí káyèrè ó tún dáa kódà ìwẹ́ wo tó bá títa lọ́lọ́run bá ti ẹ̀dẹ́ tó lóun fẹ́ sí Islam kẹ́nìkẹ́ kọ́ mọ̀ dá wọn náírà fún ìmí ìlò tún gbọ́hùn ẹnìkẹ́kẹ́ kọ́ mọ̀ dá wọn náírà fún erí burúkú tó ti ṣe òun kọ́ mọ̀ fi kọ́ mọ̀ lọ lè lò bẹ́ẹ̀ àfẹ́ ta lọ́lọ́run ní Islam kọ́ mọ̀ kéré ibú rẹ̀ lọ kí alẹ́ máa fi ta lọ́lọ́run tẹ́ máa fi dẹ́rù bàwá sí wọ́n lọ lè wọnú sẹ́ẹ̀lì wọ́n lọ lè ṣe gbá wọn lọ lè ṣàwọ̀ kí ni ìtumọ̀ gbogbo yẹn sóhun nìkan ní bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ni àìmọye àwọn notorious criminal ṣé notorious náà lè máa ń pè wọ́n tó yẹ pé criminal tó ju tiẹ̀ lọ ni wọ́n ń bẹ́ ta ló mọ̀ pé wọ́n wà mẹ́ àwọn condemn èèyàn bẹ́nu prison ta ló mọ̀ pé wọ́n wà mẹ́ àwọn eléríire èèyàn àwọn làwọn fẹ́nu ẹ̀sìn kìí sàwọn olórí burúkú táwọn wọn ti ta tán yìí ẹ bá ń ṣí ẹ àwọn èèyàn love wọn like ẹ mọ́ ẹ dákẹ́ bá ń ṣí ẹ rẹ̀ kó lọ kó go viral kó káàkiri gbogbo ibi tó yẹ kó dé brother mi ọmọ tó ṣàgàyà ẹ káàbọ̀ sà àsìkò táwa múra tá a fẹ́ lọ lè parí lẹ̀ yìí wá dé ẹ mọ̀ lọ lè wò tá a bá ti kó yàn ìtàn alájà wa Kudirat Mayaki kò ní bàjẹ́ ilẹ̀ àmàmì ṣáà bí ọba àmọ̀ ìyàtọ̀ yóò tó máa dá sí aláàfẹ́ wèrè inú ẹ̀sìn ẹni tó ti bókọ àwọn àgbàlagbà tó ti ba Islam jẹ́ tó ti bú àná Muhammad kìí ṣerú rẹ̀ là ń fẹ́ nú ẹ̀sìn àwọn tó dáa jù lọ ń wọnú Islam ojoojúmọ́ síbí kan la sọ lánàá yìí kan la tó sọ láàárọ̀ yìí àní láàárọ̀ yìí iṣẹ́ ní mọ́ṣáláṣí bàbá ń fọ́ àgbà ṣé wà máwùlá mo fọ́lọ́ ń sọ bàbá ń fọ́ àgbà ní mọ́ṣáláṣí wọn lásùbà yìí ẹrú obìnrin kan sì wábẹ̀ tó wá convert Islam lánàá ní mọ́ṣáláṣí Jímọ̀ lọrin ọba lọrin ní lọrin wáyà yìí ọkùnrin kan wá Mr. Phillips wọ́n lóhun náà wá gbà Islam wọ́n lóhun ọmọ jẹ́ Ibrahim who is ta lọ́lọ́hun bí ta lọ́lọ́hun bá join Islam lónìí ó fẹ́ ṣe ríire ni ó fẹ́ kú onú eri burúkú tí ń ṣe pọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀gbọ́n ta lọ́lọ́hun bí wọn náà bá tún lò sí Islam mọ́ lónìí kọ̀ọ̀rán wa kankan ẹ sì já hìn níparí àwọn kan jáde wọ́n gbé jáde sórí social media bí tó bí 5 days báyìí tí wọ́n sọ pé mùsùlùmí làwọn o ìkan jáde ìlú èbóló lòun wá Ọlọ́run wà ní London mùsùlùmí lòun kọ́dọ̀ òun lọlé ké òun ka fàákì sáktà òun lọlé ké òun parí alukurani nígbà tó ń parí alukurani tán lòun ka fàákì sáktà ṣe program ẹ̀yàn lọ́ọ̀fù kí ní ìmọ̀jà rí adé máa ṣí ẹ máa lọ́ọ̀fù ẹ máa láìkì ẹ̀ ó lòun ka fàákì sáktà ṣùgbọ́n nígbà títí ìjà ta lọ́lọ́run tí wá dé òun ò ṣe Islam mọ́ èyí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ni kí mo wí èyí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó yẹjú tẹ́lẹ̀ ó nítorí pé wọ́n mú ta lọ́lọ́run sẹ́ wọ́n dá sẹ̀ríà fún kọ́ sọ pé ó ṣe Islam mọ́ àfá oníyàwó mẹ́ta yìí ó ti tó àṣírí rẹ̀ ó ní kèfèrí náà ni ó tẹ́lẹ̀ gbogbo orú àwọn yìí wọ́n mẹ́jẹ wọn mọ̀ tàn wá jẹ ọ̀pọ̀ wọn kèfèrí ni wọ́n kódà ìmí inú wọn ó lè ké ojú ó dà fà ebi ara wọn ni Ifakorede Hakimu yìí Ọlọ́run tí ó tó àṣírí rẹ̀ ni òjò yọ fápò nú ọkọ rẹ̀ Hakimu wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tán wá láti ìdílé kèfèrí bí irú wọn bá sọ pé àwọn òṣè Islam mọ́ lónìí ọmọ wálé ló kọ wọn padà sílé wọn nu wọ́n padà síbi tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ nu wọ́n padà sí ìpìlẹ̀ wọn tẹ́lẹ̀ nu wọ́n padà síbi eré ibú wọn tẹ́lẹ̀ nu ẹ má jẹ́ kíyàn ó ṣe wá lára pé àwọn kan sì wá láwọn òṣè Islam mọ́ àwárí nǹkan kan ṣe sí sẹ́yìn pé àwọn èèyàn ń kó nu Islam bí irú wọn báwọn yóò ṣe ń kó nu Islam ẹgbẹ̀rún àwọn èèyàn tó ń wọnú Islam padà ẹ wo a máa fi léyìí a máa fi dágbére a tó máa pàdé pẹ̀lú ògùn Ọlọ́run kọ́ dáhùn kó sàlékún orí fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tọ́lọ̀ ń ṣe fún wa lórí Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ ẹ bá ń ṣí ẹ láìkẹ́ lọ́ọ̀fù ẹ ṣí ẹ̀rẹ̀ káàkiri kọ́dọ́dọ́ Hakimu Ifakorede ẹ ṣí ẹ̀rẹ̀ káàkiri kọ́dọ́dọ́ Tani admin ta lọ́lọ́run ọ̀tọ̀ Ọlọ́run ẹ ṣí ẹ̀rẹ̀ kọ́dọ́dọ́ ta tó ni ẹ̀gbọ́n ta lọ́lọ́run tó ní òun làáfà táwọn kálukú wa ti mọ̀ pé fèkì ni oníṣẹ̀ṣe ni wọ́n náà ọkàn lọ́lẹ̀ ha fi láwìrì mọ́rí ni سبحانك اللهم وبحمدك واستغفرك واتوب اليك وصلى الله على خير خلق محمد وعلى اله واصحابه وسلم سبحان ربك بابا ولا ọba Ọlọ́run bá fi la balẹ̀ baba imam àgbà Ọlọ́run bá fi la balẹ̀ baba wa imam mali Ọlọ́run bá fi la balẹ̀ baba imam gamba Ọlọ́run bá fi la baba wa janasi bá fi la afa rabbana baba wa damboro no baba mufti baba wa ubandoma
àti gbogbo bàbá wa kíni yìí bàbá wa Liagan ọlọ́mọba gbogbo ọlọ́kàn balẹ̀ gbogbo dílé àwọn afáwọn mẹ́jọ bàjẹ́ mẹ́jọ dáhùrú wala la ilaha illallah wala muhammadur rasulullah wala hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin rabbil alamin ẹ bá ń share ẹ love ẹ like ẹ á máa wà